ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí ọ̀run sì ti rọ̀jò rẹ̀ ẹ̀mí mímọ́ la ṣe pé iṣẹ́ tó mú ikó lọ padà o. royalty stop ní ìgbà tí Yínká Ayéfẹ́lẹ́ jí orin yẹn ló tún gbé ó wá gbé jáde pé compose and kìnìkan by Yínká Ayéfẹ́lẹ́ ó dùn mí ṣé mọ̀ èmi tí mo ti ń kọ́ látọ̀dún gbọ́ngàn tí mi ò jẹ́ òun ní orin rí tèmi ni pé kí n ṣe orin kó bírísì ọkàn àwọn ènìyàn káwọn èèyàn láyọ̀ Ọlọ́run ní tí mo wà áfítà nìyẹn ṣùgbọ́n ilé tó náà ní kó máa fún mi lóúnjẹ ẹ̀ tó wá ní ẹ̀yìn bá ránṣẹ́ sí. ẹ ránṣẹ́ sí Yínká Ayéfẹ́lẹ́. bẹ́ẹ̀ ni sà mo ní kó sọ fún ọ pé orin mi ló kọ so àwọn tó wá gbà ẹ tó wá bá bẹ̀bẹ̀ Galaxy Music bẹ́ẹ̀ ni ọkọ̀ Sẹ́ńwẹ́lẹ́ àwọn lọ́kọ̀ wá tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ̀bẹ̀ àwọn tí wọ́n pé èèyàn kí ni máa lágbára àti bá lọ pé lẹ́jọ́ kò ní dá oye tí tó máa pèsè fún mo ní mi ò pé lẹ́jọ́ ẹni kò wá rí mi gbà tó yá wọ́n sáré ọ̀dà àwọn mú wa wọ́n tó wá lẹ́ẹ̀kejì wọ́n ní àní kó wá fúnra rẹ̀. àbí ṣe bó ń lọ rọlù bá bu àyà. bẹ́ẹ̀ ni máa bá bẹ̀bẹ̀. bá ní ó dà nábà sáré ọ̀dà yóò wá ó wá ń jọ ìbúṣe dé. ó wá sógbómọ̀ṣọ́. ó wá sí Ògbómọ̀ṣọ́ nílé Orísun Ayọ̀ nínú ilé tí Ọlọ́run kọ́ fún mi. Yínká Ayéfẹ́lẹ́ wá síbẹ̀. ṣé àgbé orí agbágbé ni mo ti ń sọ yìí orí gbogbo ayé ni mo ti ń sọ yìí ó dẹ̀ débẹ̀ ó wọlé àjókòó kí ni mo sì tó fi lọ ó ní àbáyé sáà mọ̀ bínú ọ wá bẹ̀ sí bẹ́ẹ̀ mi kí ló fẹ́ kí n ṣe dádì ẹ má wọrí ẹ jẹ́ ń dé ẹ máa rọwọ́ mi má ṣe kankan mi ò sì ní kankan kọ́ ọ́lẹ̀ torí kò sẹ́kí sọ̀rọ̀ àdéhùn but kí ló tó lọ kọ́ pé wọ́n ni ó ní mistake kí wọ́n bínú àwọn èèyàn ohun tó bá ti máa ń lọ sa orin fún àwọn orin tó bá ti rí pé àwọn èèyàn ń kọ déédéé àwọn èèyàn máa ń fún wọn kó òun kọ́ tó kankan. Tí Ayéfẹ́lẹ́ ń dọ́gbọ́n sọ láàrin ni pé nígbà wọn bá orin olórin wọn ṣàjọ wá fún òun wà kún láti ké. ohun tó wí gan-an yóò fún Mary Kay. ohun tó wí gan-an mo dẹ̀ ní kò burú ó bá lọ láti ìgbà tí Yínká Ayéfẹ́lẹ́ ti lọ. ẹni sùúrù sá o ẹ má láti gbà ń gan ni mo a gbọ́ pé ó fún yín ní 20 million naira. 20 million sínú owó. ṣé lóòótọ́ lẹ gbà. kò fún mi ní 5 naira ṣé mo ń lo owó tó kéré jù lọ́wọ́lọ́wọ́ báyìí Nàìjíríà kò fún mi 5 naira kò dẹ̀ ránṣẹ́ padà pé bàbá ẹ̀ wọ́n bínú wọn ń bọ̀ o. ṣé dèní àbí. di òní. Bàbá Òkòtó Jésù. kódà àwọn èèyàn tún sọ fún kékeré padà sí kóòtù kí n lọ pè lẹ́jọ́. Bàbá Òkòtó Jésù Ayéfẹ́lẹ́ yọ mọ̀mọ́ wo kíní tá a máa ń ṣe yìí kò wá mú kọ́bọ̀ wá láti ìgbà náà. Ọlọ́run ṣe kò kú Ọlọ́run gbọ́ kò sì ní kú Ọlọ́run ó dá sí tó bá dá lójú pé òun fún mi ní kankan ẹjọ́ jáde sí gbangba ọdún yìí ti parí ọdún yìí nìkan ni mi ò kó tí jíire lọ́wọ́ mi. òkú. bẹ́ẹ̀ ni. tẹ́ ń sọ ní ìsinmi pé látọdún tẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́tí jí òkú lọ́dọọdún. lọ́lọ́run ti ń ṣe èmi kọ́ ló ń jí òkú tí wọ́n gbé òkú Ọlọ́run mi ń jí. níjọ Òkòtó Jésù. tán gbé wá àwọn òkú lára táwọn èèyàn wa máa ń lọ tó ṣe pá mọ̀ pé ògo rèé nǹkan kan ló ṣẹlẹ̀ àwọn èèyàn wọn wá gbọ́ nípa yín ni àbí kí ló dé. ọ̀pọ̀ òṣèlú láti gbọ́ tèmi torí pé mi sọmọ bí Ògbómọ̀ṣọ́. bó lẹ ṣe l'Ógbómọ̀ṣọ́ gan. Olúwa ló ní kí n bọ̀ l'Ógbómọ̀ṣọ́. láti Iléṣà. láti Iléṣà. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. ọ̀tún làbọ́jọ́ ọ̀tún báyìí náà ni àbóṣù afẹ́fẹ́ fẹ́ lu ewé oko ara tùgbẹ́ gbogbo mọ̀rìwò ló ń yọ tuntun nílẹ̀ tòní tó mọ́ káyé tiwa náà ọgbẹ́ ọ̀tún. àṣẹ o. a nígbàgbọ́ pé káàkiri àgbáńlá ayé lẹ ti ń wò wá Drive TV podcast show tá a pè ní ohun ojú ń rí àwa máa ń sọ tá a bá ti dé báyìí pé bẹ́nu ọ̀bá tiẹ̀ níròyìn tán ẹnu ó sì sọ díẹ̀ níbẹ̀ ẹ ṣe kinní kan fún wa bẹ́ẹ̀ ṣe ń wò wá yẹn ẹ máa subscribe ẹ máa like ẹ máa share
kẹ́ẹ̀dẹ̀ máa comment ní comment section. Ṣé rí comment section yẹn, ẹ sọ fún wa kí lẹ fẹ́, bó ló tún kù sí, torí nǹkan míì kọ́, torí kálíbà gbádùn ara wa pẹ́pẹ́pẹ́ ni. A tún ti lọ, a tún ti dé, a sì tún ti mú èèyàn pàtàkì láwùjọ wá sí ojú ìwòran yín. A máa ń ṣe ní ìlérí pé a máa mú àwọn èèyàn tó ṣe kókó wá, àwọn ẹ̀sà èèyàn. That is àwọn tí kì í ṣe èèyàn lásán. Ṣé mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà, àwọn ẹni ẹ̀mí náà wà. Ká tó darí sọ́dọ̀ àlejò wa, Bọ́lájí Sànúsí lórúkọ mi. Orogún mi rèé, níwájú mi ń wò mí, èmi náà ń wò ó. Ọmọọba ni, ó tún wá jẹ́ àgbà oyè nílẹ̀ Tàjáwà. Ojú tó wò wá ń pọ̀ kí wọn. Tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, àbí kí n láyé àtàwa tá a tẹ̀dó sínú rẹ̀, torí inú ayé làwa náà ń gbé. Ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí ìṣàn omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ojú rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, ó ní yóò rí ìbùkún Ọlọ́run gbà. Mo kí yín, ẹ kú ìkàlẹ̀, ẹ kú ìjókòó. Orúkọ mi ò yí padà. Olóyè àgbà nílé Àjáàwá, ọmọọbabìnrin Olúwatósìn Àjàdí lèmi jẹ́, ìyálóde tilẹ̀ Àjáàwá. Bọ́lájí Sànúsí, òní ó dùn. Yóò dùn gbọ́ngbọ́n ó dẹ̀ kan sí i. Ṣé rí ọ̀rọ̀ òkèèrè tí ọba lé kan yóò sì dín. Àmọ́ ṣùgbọ́n kí làwa fẹ́ ṣe níbí lónìí? A fẹ́ kẹ́yìn tẹ̀ ń wò wá kẹ́ gbọ́ bí iṣu ṣe kú, àti bọ́bẹ̀ ṣe bẹ́, àti bí ọ̀bẹ ṣe bẹ́, àti èyí tó dín nínú ọ̀rọ̀ òkèèrè, àti èyí tẹ́ fi kó gbogbo ẹ̀ ní ọ̀yanjú lónìí. Ta ni àlejò wa? Òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ ni, ẹni tó mọ ẹ̀mí tí ẹ̀mí náà mọ̀. Apostle ni wọ́n, doctor ni wọ́n, olùkọ́ ni wọ́n, àlùfáà ni wọ́n, wòlíì ni wọ́n, wọ́n tún jẹ́ ọ̀mọ̀wé, and that is no other person but Apostle Dr. Johnson Ọláyínká Afọlábí Òkòtó Jésù. Ẹ kí gbogbo àgbáyé. Ẹ kú ilé lórúkọ Jésù Olúwa. Àlàáfíà fún iléeṣẹ́ tí mo wà bẹ́ẹ̀, àlàáfíà fún gbogbo àwọn tí ń gbọ́ wa. Ẹ ṣeun bàbá wa Afọlábí Òkòtó Jésù. Yes. Bí ẹ ṣe dé sọ́dọ̀ wa, mo mọ̀ yín gẹ́gẹ́ bí akọrin, mo mọ̀ yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run gbà fún. Mo fẹ́ kẹ́ ẹ fi orin wọlé káwọn èèyàn lè mọ̀ pẹ́yìn gan lẹ wà ń kalẹ̀, orin táwọn èèyàn mọ̀ yín mọ̀ dáadáa yẹn. Pé ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run sì ti rọ̀jò rẹ̀, ẹ̀mí mímọ́ la ṣe pé iṣẹ́ tó mú ikó lọ padà o. Kí ló fa orin? Níbo lẹ ti gbà mí sí? Kí ló dé tó ṣe pé orin òun ló làgbáyé já lásìkò ìgbà tó jáde? Kì í sórin yẹn ní àkọ́kọ́ orin tí ó kọ́kọ́ la àgbáyé já lẹ́nu mi. Àwọn orin kan ti wà nígbà tí a ń ṣe àwo, torí mo ti bẹ̀rẹ̀ orin báyìí ìgbà tí a ń ṣe àwo tó ń gbé lérí. Ṣe turntable. Ìgbà mo ti bẹ̀rẹ̀. Ìgbà àwo kékeré ẹ fẹ́ kásẹ̀ ńlẹ̀ ni mo bẹ̀rẹ̀ àwo, and that is 1976 and 77. So ìgbà mo ti bẹ̀rẹ̀ àwo. Orin tó kọ́ láyé já nígbà yẹn ni èmi kọ́, ọ̀rọ̀ mi darí yànjíyàn o, ọmọ Ọlọ́run ṣeun láyé mi o, ó kọ yọyọ. Ẹ̀yin lẹ kọ́? Lágbára Ọlọ́run. Àwa fi ṣe ìwé, a fi ṣe ìràwọ̀ ńgbà wà ń ṣọ́ọ̀ṣì. So èmi náà mo kọ ara rẹ́kọ́dù nínú ayé ìbénìyàn ti pọ̀ tó ní Jésù ó tún rántí mi sóhun rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó tún láyé jábẹ́ ni ṣàánú bàbá, ṣàánú ọmọ, ṣàánú ẹ̀mí mímọ́ kó darí ẹ̀ṣẹ̀ yìí gbogbo wa. Ṣẹ́rí gbogbo orin wọ̀nyí, pápá èyí tí mo kọ tó la gbogbo ayé jáǹsìn, ẹnikẹ́ni ò lè sọ pé òun múra fún ohunkóhun, pàápàá nírú ẹni tí ẹ̀mí Ọlọ́run bá lò ní gbogbo ìgbà. Kò lè sọ pé òun múra fún ohunkóhun. Nísìnyí ìbànújẹ́ Nàìjíríà ń gbà yín lọ́hùn ló gbé ṣàánú jáde.
ọ̀rọ̀ ayé mi ló gbé nínú ayé jáde but eléyìí ó wọ Ọlọ́run ló kàn gbé jáde pé ilẹ̀kùn ayọ̀ ti ṣí studio la wà á ti parí orin tán a wà ní kí lórúkọ ẹ̀ studio màá rántí ẹ̀ nìbàdàn nígbà ní orin tẹ́ ẹ̀kọ́ tó kù ìṣẹ́jú 5 o gbọ́lẹ̀ ti rí sí mo ní ẹ̀yin ọmọ kílẹ̀ ní ká fún ìṣẹ́jú 5 kan ọ̀dà mo yà ẹ̀sẹ̀t ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí àwọn ọmọ gan tó ń gbé torí kò sí practice kò sí nǹkan kan ẹ̀rí àzẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ àti pé nǹkan kan ti bà mí jẹ́ tó pọ̀ mi rí as ẹni studio tí mò ń lọ kò sígbà tí mo rí as mo kọ èdè studio ẹ̀yàn ọmọ báyìí la máa kọ o nígbà bá dán bórin bá jáde ìlú jáde ṣẹmọ orin ò jáde náà lórí lòun wà tí ó lù bórin bá jáde ìlú ó wà látòrí onílù gìtá wà látòrí onígìtá they will play their best ibẹ̀ lórí yẹn ti jáde ńgbà náà nígbà tó dẹ̀ jáde ó ṣọ́ọ̀kì mi gan àkàsí ẹni bínú pé di 5 years la fi kípẹ̀ sínú ilé la gbé jáde. ní rẹ́kọ̀dù yẹn. 5 years torí kò sówó mò ń kọ́ church à ń ṣiṣẹ́ lọ́wọ́ ṣẹ́kù mo ti níjọ ṣẹ́mọ̀ branches wà bẹ́ẹ̀ tá à ń ṣiṣẹ́ lórí gbogbo wọn lọ́wọ́ ìbódọ́dún 4 àbíká lámọ́ ní bàbá ẹ̀ tí ẹ̀ gbé kíní jáde ọmọ mi kan bá ní tí ẹ̀ wá gbé jáde jẹ́ kó máa gbé jáde ló bá fi sínú sáǹdì lọ́n gbọ́ kiri mọ́ ni àti ìgbé orin ìjáde làwa gbà lọ́wọ́ ẹ̀ làwa gbé jáde tán báyìí kábíyèsí Ọlọ́run kò sí orí iṣẹ́ àwo tí mo ti gbádùn ìpè mi lórí orin tó orin yẹn nùpẹ́ gẹ́tì mi mo ti ń kọrin tipẹ́ ìgbà tí rẹ́kọ̀dù àjọ bẹ̀rẹ̀ ní abọ́sórí kírísítà àwa náà ni abọ́sórí sídìí ní pọ̀lọ́fẹ́ kírísítà tó wà ń bẹ̀ àwọn ọ̀nláyẹ̀ ní ìsìn ògùnì fọlọ́run lókè ọ̀run ṣùgbọ́n tí mo ń sọ ni pé kò iṣẹ́ tí mo ti jèrè lórí ẹ̀ bẹ́ẹ̀ torí ìgbà kan wọ́n fún mi ní royalty lórí ẹ̀. wọ́n fún yín ní royalty lórí ẹ̀ àwọn wo náà fún yín iléeṣẹ́ wo. àwọn MTN yes àwọn MTN ni wọ́n fún mi ní nǹkan lórí ẹ̀ ní oṣooṣù mo dúpẹ́ o ẹjọ́ mo yin lọ́run lógo tí mo lè sọ nìyẹn ṣùgbọ́n ìgbà tí royalty stop ní ìgbà tí Yínká Ayéfẹ́lẹ́ jí orin yẹn ló tún gbé ó wá gbé jáde pé compose and kìnìkan by Yínká Ayéfẹ́lẹ́ ó dùn mí ṣé mọ̀ èmi tí mo ti ń kọ́ látọ̀dún gbọ́ngàn tí mi ò jẹun ní orin rí tèmi ni pé kí n ṣe orin kó pílíìsì ọkàn àwọn ènìyàn káwọn èèyàn láyọ̀ Ọlọ́run tí mo wà áfítà nìyẹn ṣùgbọ́n eléyìí tó náà ní kó máa fún mi lóúnjẹ ẹ̀ tó wá ní ẹ̀yìn bá lọ bá ránṣẹ́ sí. ẹ ránṣẹ́ sí Yínká Ayéfẹ́lẹ́. bẹ́ẹ̀ ni sà mo ní kó sọ fún ọ pé orin mi ló kọ so àwọn tó wá gbà ẹ̀ tó wá bá bẹ̀bẹ̀ Galaxy Music. bẹ́ẹ̀ ni ọkọ̀ sẹ́ńwẹ́lẹ̀ àwọn lọ́kọ̀ wá tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ̀bẹ̀ àwọn tí wọ́n pé èèyàn kí ni ẹ máa lágbára àtẹ́bá lọ pé lẹ́jọ́ yìí kò ní dá oye tó máa pèsè fún mo ní mi ò pé lẹ́jọ́ ẹni kò wá rí mi ìgbà tó yá wọ́n sáré ọ̀dà àwọn mú wa wọ́n tó wá lẹ́ẹ̀kejì wọ́n ní àní kó wá fúnra rẹ̀. àbí ṣe bó ń lọ rọlù bábu wáyà ṣe bó ń lọ rọlù bábu wáyà. bẹ́ẹ̀ ni bá ní ó dà lọ́ba sáré ọ̀dà yóò wá wá ń jọ ìbúṣe dé. ó wá s'Ògbómọ̀ṣọ́. ó wá sí Ògbómọ̀ṣọ́ nílé Orísun Ayọ̀ nínú ilé tí Ọlọ́run kọ́ fún mi. Yínká Ayéfẹ́lẹ́ wá síbẹ̀. ṣé àpé orí agbágbé ni mo ti ń sọ yìí orí gbogbo ayé ni mo ti ń sọ yìí ó dẹ̀ débẹ̀ ó wọlé àjókòó kí ni mo sì tó fi lọ ó ní bàbá ẹsẹ àmọ̀bínú ọ wá bẹ̀ sí bẹ́ẹ̀ mi kí ló fẹ́ kí n ṣe dádì ẹ má wọrí ẹ jẹ́ ń dé ẹ máa rọwọ́ mi má ṣe kankan mi ò sì ní kankan kọ́ ọ́lẹ̀ torí kò sẹ́kí sọ̀rọ̀ àdéhùn but kí ló tó lọ kọ́ pé wọ́n ni ó ní mistake kìdìkì mọ́ bínú àwọn èèyàn ohun tó bá máa ń lọ sa orin fún àwọn orin tó bá ti rí pé àwọn èèyàn ń kọ déédéé
àwọn èèyàn máa ń fún òun kọ́ tó kankan. Tí Ayéfẹ́lẹ́ ńdọ́gbọ́n sọ láàrin ni pé nígbà wọn bá orin olórin wọn ṣàjọ wá fún Bẹ́ẹ̀ni. òun wà kún láti ké. ohun tó wí gan nu yóò fún Mary Kay. ohun tó wí gan nu mo dẹ̀ ní kò burú ó bá lọ láti ìgbà tí Yínká Ayéfẹ́lẹ́ ti lọ. Ẹni sùúrù sá o ẹ má láti gbà ń gan ni mo a gbọ́ pé fún yín ní 20 million naira. 20 million sínú owó ṣé lóòótọ́ lẹ gbà? kò fún mi ní 5 naira ṣé mo ń lo owó tó kéré jù lọ́wọ́lọ́wọ́ báyìí Nàìjíríà kò fún mi 5 naira kò dẹ̀ ránṣẹ́ padà pé bàbá yẹn wọ́n bínú mò ń bọ̀ o. ṣé dèní àbí di òní. Bàbá Òkòtó Jésù. kódà àwọn èèyàn tún sọ wípé kí n padà sí kóòtù kí n lọ pè lẹ́jọ́. Bàbá Òkòtó Jésù Ayéfẹ́lẹ́ yọ mọ̀mọ́ wo kinní tá a máa ń ṣe yìí kò wá mú kọ́bọ̀ wá láti ìgbà náà. Ọlọ́run ṣe kò kú Ọlọ́run gbọ́ kò sì ní kú Ọlọ́run ó dá sí tó bá dá lójú pé òun fún mi ní kankan ẹjọ́ jáde sí gbangba owó ó sì lo nǹkan yín. Dúkìá ni. àpèkínní kan ní intellectual property. ẹ lẹ́tọ̀ọ́ àti pè lẹ́jọ́. Kí ló dé tí ẹ wá ṣègbésẹ̀ láti gbà náà nígbà tẹ́ ẹ gbọ́ ọ̀nlọ́nbọ̀ rẹ̀ mọ́. ènìyàn lòun bọ̀ bó láìkì kankan ẹ̀yin náà mọ̀ mí tí èmi rẹ bá ti sọ̀rọ̀ síbì kan ibi tá a sọ sí ẹ̀mọ́ dóòsì ọba sì kó dúró bẹ́ẹ̀ ìwọ lọ́ọ́ ìbọn. ẹ gbàgbọ́ pé yóò ṣì wà. ọ̀dọ̀wọ́ Ọlọ́run torí ẹjọ́ ó ní lórí ọ̀rọ̀ orin olórin pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni èmi àti àbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ ó níjọ́wò gbá ọkùnrin mu ní kí n bá fún kíni kí n máa lé kiri torí èlò ló fẹ́ fún mi ok ká sọ pé tẹ̀ fún mi lówó bóyá tó máa àgbẹ̀ 500 million but kò wúlẹ̀ wá ṣẹ̀mọ̀ kò dẹ̀ ránṣẹ́ pẹ̀tọ̀ dádì mọ̀ ń bọ̀ o. Lẹ́yìn tó bá yín ṣàdéhùn tán bóyá nítorí pé ẹ̀ sì kọwọ́ bọ̀wé àdéhùn ni. ẹsẹ̀ àjà fọlọ́run sílẹ̀ sáàyè rẹ̀. Kó tó di pé a tún yàbàrá sórí ìbéèrè mi èmi kàn fẹ́ béèrè ni pé bó ló ṣe rọrùn fún yín torí pé ìpè méjì ni ẹ gbé lọ́wọ́ lẹ́ẹ̀kan náà yìí bó ni èèyàn ó ṣe ṣòwò méjì tẹrùn ní jẹ kan bó lẹ ṣe ń gbéṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ tìjọ lọ́wọ́ tẹ̀sí tó ń bá tolórin ẹ̀mí náà lọ lẹ́ẹ̀kan náà. ẹ ṣe ẹ mọ̀jà tanra wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ni orin ẹ̀mí ń gbé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí orin wà ń bẹ̀ báwo lẹ ṣe ń ṣe tí ó fi para wọn lára Sànúsí sọ fún mi ló bá ṣe jẹ́ kí ni mo sọ ń ṣe. ẹ ti kọrin. o ti kọrin that's it. nínú ọ̀rọ̀ sẹ́ẹ̀rì kankan máa ń ṣẹlẹ̀ sà tí àwọn akọrin bá lọ kọrin ní church kàbínú ìkíbi tá a ti kọrin tó gbọ́dọ̀ wàrà tó làágùn wọ̀wọ̀wọ̀wọ̀ wọ́n dẹ̀ palẹ̀ mọ́ kúkú wọ́n lọ nìyẹn wọ́n gọ̀ orí wọn ò pé I'm sorry láti gbogbo ayé mo ti ń sọ yìí wọn ò mọ tó ń ṣe ìdíre wọ́n ní láti farabalẹ̀ níbi tó ti kọrin yẹn ká tún lè jèrè orí ọ̀fẹ́ tán lò yẹn ní ìlọ́po ìdí ni pé ọ̀rọ̀ Ọlọ́run tó máa jáde níbẹ̀ yóò dàbí àbùdí fún wọn. wọ́n á tún rí orin mú tó inú ọ̀rọ̀ ni orí ti wá nínú orin ni ìlú ti wá kì í ṣe inú ìlú lórí ti wá tí bá kọrin sí bá dẹrùn lé orin àyànwé tí mo tó máa lù sí tí bá kọrin kí ló fẹ́ lù bó ti jẹ́ nìyẹn so méjèèjì ó wà nú ara wọn ni tí bá ń preach tó bá lórí ọ̀rọ̀ Ọlọ́run tí bá preach tó mo lè mú orin 3 4 jáde ńbẹ̀ mo sì lè lọ́kọ́ kọrin kí n tó sọ̀rọ̀ Ọlọ́run ìdí ni pé Ọlọ́run kan náà bàbá mọ́mí wa Ọlọ́run kan náà ló wà nídìí iṣẹ́ méjèèjì Ọlọ́run kan náà ni Ọlọ́run kan náà ní sọ̀rọ̀ Ọlọ́run kan náà ní kọrin orin àtọ̀rọ̀ àwọn kan náà ló mú wọn jáde. ìbéèrè mi ní sà. Yes. àwọn èèyàn gbàgbọ́ pé téèyàn bá jẹ́ olórin wọ́n mọ̀ ń sábà fẹ́ fẹ́ràn obìnrin. kí ló dé ṣé kìí ṣe pé torí pé Sátánì tí Ọlọ́run kọ́kọ́ gbé ẹ́ńjìn orin gangan sí nínú pé máa fi yìn mí máa fi kì mí
tó wá ṣe yí pátọ̀dọ̀ rẹ̀ ní kálukú ti ń bu tiẹ̀ ṣé ìṣe yí pé ń ló fà á tẹ́mi yẹn fi pọ̀ láàrin àwọn olórin. ṣé ìdáhùn yẹn ò ní bí ẹ̀yin obìnrin nínú báyìí ìdáhùn ọ̀rọ̀ yẹn. pínrínpínrín. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín mà ìránṣẹ́ èṣù ni obìnrin. ìránṣẹ́ èṣù ní kíni sà. ni àwọn obìnrin ní kan àwọn obìnrin kan àbí gbogbo obìnrin. gbogbo obìnrin. kí la ṣe fún yín. but ọlọ́run wá rán wa láti lọ ra ayé wọn padà kò sóhun tẹ́ ẹ ṣe fún wa ẹ jẹ́ ń sọ bí tẹ́ ti jẹ́ ìránṣẹ́ èṣù fún yín nígbà tá a dé inú ọgbà Édẹ́nì Ádámù nìkan ló wà nínú ọgbà ìgbà tó dẹ̀ yá èṣù bá sí ibẹ̀. ṣé èṣù ni àbí Sátánì. ìkankan náà ni àti èṣù àti Sátánì. wọn ń ṣe nǹkan kan náà. ọsàn gbàlejò rẹ̀ ìgbà tó dẹ̀ gbàlejò ẹ̀ tán wọ́n jọ ń pò wọ́n jọ ń sọ̀rọ̀ lọ sí báyìí mọ́ sí báyìí gbogbo àsìkò yẹn àjọṣepọ̀ tó lágbára ti wà láàrin èṣù àtobìnrin. ṣẹ́gẹ́ sí mi èso tẹ́nìkan mọ́ jẹ́ ń lọ ká fún ọ òun ló ká fóbìnrin òun ló kọ́ jẹ́ kí ni èso yẹn àṣírí ní ọ̀rọ̀ èso yẹn ó wà lẹ́ẹ̀lẹ́ ṣùgbọ́n nígbà tá a sí ọ̀rọ̀ èso tó jẹ́ máa tú ó wá ọkọ rẹ̀ ó sọ fọ́kọ rẹ̀ pé Ádámù ìhòòhò ló wà. obìnrin ní ẹni àkọ́kọ́ tó ọkọ mú ọkùnrin kọsẹ̀ ògo Ọlọ́run ní ọkùnrin abẹ́gẹ́ tv so Ọlọ́run rán ọkùnrin láti revive láti ra ayé obìnrin padà ní sẹ́gẹ́tì dada báyìí so gbogbo nǹkan tó bá ti jẹ́ ògo Ọlọ́run I'm sorry ògo èṣù ní obìnrin àwa ni a fẹ́ lò láti ra ayé wọn padà a fẹ́ wọn níyàwó àní ṣe bí wọ́n ṣe ń ṣe sí wa sí wọn a máa wà sí wọn kán mọ̀ pé ọmọ tá a fapá ẹ̀hàn bí ya ni wọ́n a máa wà sí wọn kán mọ̀ pé ìhà wa náà ti ṣe kí ni o náà ti jáde ibikíbi tí ẹ bá ti rí ògo Ọlọ́run ẹ lọ wò dáadáa obìnrin pọ̀ jù mẹ́ and if care is not taken ògo yẹn yóò di lẹ́lẹ̀ mo rò pé ẹ gbọ́ Yorùbá mi dáadáa. ṣe ká gbà pé ìránṣẹ́ tí mo paná ògo làwọn obìnrin. èmi ò sọ bẹ́ẹ̀. bàbá Òkòtó Jésù. ò mọ̀ ń dáhùn. bẹ́ẹ̀ ṣe wọnú ọgbà Édẹ́nì lọ yẹn ni ó jẹ́ kémi náà dá yín padà sínú ọgbà Édẹ́nì. ọ̀kàrẹ̀ jàre. ẹ ṣeun nínú ọgbà Édẹ́nì Ádámù lọ́lọ́run dá. bẹ́ẹ̀ni. ó dá àwọn ẹranko ó fa Ádámù sí ó ní ó máa tọ́jú wọn. ó wá padà dá Éfà. bẹ́ẹ̀ni. ó ní máa ṣètọ́jú ẹ̀ máa ṣalábòjútó ẹ̀. bẹ́ẹ̀ni. kí nìdí tọkùnrin fi ojúṣe ẹ̀ sílẹ̀ láti lọ máa mójútó ẹranko fi obìnrin odindi èèyàn tólódùmarè gbé kalẹ̀ fún tó fi fílẹ̀ tí àsìkò fi gbà fún Sátánì láti wọlé kéèyàn tó kánsẹ̀lì èèyàn kó tó ní ìyípadà ọkàn sí nǹkan tí ọkọ ẹ̀ ti sọ ẹ mọ̀ pa ayẹ ti wà ń bẹ̀. ìdáhùn mi jẹ́ méjì mà. kí Éfà kan tó mú Éfà jáde Ádámù ti ń ro ó ti ń kíra káàkiri inú ọgbà ó ti ń bójú tó gbogbo tọ́lọ́run dá Ọlọ́run tí fi sọ pé òun ni kó máa jó lórí o bọ̀ tó ti ń bójú tó gbogbo tí kíni o tí Ọlọ́run dá ìgbà tí obìnrin wá dé kò gbọ́dọ̀ torí bẹ́ẹ̀ ṣe aláìmọ́ bójú tó tọ́lọ́run fi lè lọ́wọ́ mọ́. àmọ́ Ádámù náà wà nù tọ́lọ́run fi lè lọ́wọ́ torí bóun gan ṣe rí ó admire ẹ̀ ó ní èyí ni egungun nínú egungun mi ẹran nínú ẹran ara mi obìnrin la ó máa pè é Ọlọ́run gan sọ fún pé ohun èlò ẹlẹgẹ́ ni bójútó yóò kàn máa jẹ́ olùrànlọ́wọ́ fún ọ ni kì í ṣe yípo òun ní òru gbogbo ẹrù àmọ́ olùrànlọ́wọ́ yẹn ó yọ̀ǹda ẹ̀ fún sáà kan títí tí Sátánì fi wọlé tó fi bà gbogbo nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. mo fẹ́ sọ̀rọ̀ kan fún gbogbo ayé lónìí Ọlọ́run mọ̀ sí ìrìn àjò èṣù sínú ọgbà ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó ní ẹ̀mí Ọlọ́run kó join mo ti ń sọ̀rọ̀ yìí ẹ join láàyè pẹ̀lú wa bàbá o Ọlọ́run ló dá èṣù
ọlọ́run ló dá ọgbà, ọlọ́run ló dá ọ tó wà nínú ọgbà, ọlọ́run ló dá ọkùnrin tó fi nínú ọgbà, ọlọ́run náà ló wá pàṣẹ obìnrin. Ọlọ́run náà ló wá rán èṣù lọ dán wọn wò. Nǹkan kan lọ́lọ́run dẹ̀ ń wá lọ dá àwọn wọ̀nyí wò. Mo fẹ́ mọ̀ bọ́n ṣe bẹ̀rù mi tó. Ǹjẹ́ wọ́n ní mi? Ǹjẹ́ wọ́n mọ̀ mí? Lọ dán wọn wò. Ó dẹ̀ obìnrin lọ́kọ́ dán wò. Obìnrin lọ́kọ́ bá. Ìgbà tó èṣù lọ tán, obìnrin lọ bọ́kùnrin. Ọ̀tí olójútì oníbó ṣe wà. Kí ló ń fi làbẹ́ yìí? Rí nǹkan. Ọjà jẹ èso kórè ẹ̀ lè pé torí ṣáájú ìgbà yẹn ara ọkùnrin ò move, kò sí nǹkan tó jẹ́ ìbáṣepọ̀. Yes, ìwọ náà gba èso tí mo jẹ torí ara obìnrin ti ń dìde. So obìnrin ni ẹ lọ wò dáadáa, obìnrin ni ẹni àkọ́kọ́ tó introduce ìbálòpọ̀ sókùnrin torí nǹkan ti pọ̀ àti sùpọ̀. Ṣé àwa lè sọ wípé Kéènì tó jẹ́ àkọ́bí fún Ádámù torí wípé Sátánì bá Éfà lájọṣepọ̀ òun ló jẹ́ kó hùwà tó hù sí ẹ̀gbọ́n ẹ̀ torí Bíbélì ní ìgbà tán tó jáde tán ó sì mọ aya rẹ̀ ó sì bí Kéènì. Sátánì ló ní Kéènì ni àbí Ádámù? Ṣé ẹ̀kọ́ ọmọdé ni mí? Mi ò lè sọ yẹn ṣùgbọ́n nǹkan kan ni mo mọ̀, nǹkan sọ́tọ̀ lọ́lọ́run wá sá. Ọlọ́run torí ògo ló ṣe fàyè gba èṣù láti create problems fáwọn èèyàn. Ọlọ́run ló create láti lọ ṣe tó lọ ṣe o, òun ló create èṣù o, lọ ṣe lọ dán wò wà ní pé wọn ò wé ó dẹ̀ dán wò tán adẹ̀ ṣubú sọ́wọ́ ẹ̀ kí ló kù. Now ìwọ èṣù báyìí ní ọmọdé bọ̀, ìwọ ọkùnrin báyìí ní kò máa ṣe, ìwọ obìnrin báyìí ní wọ́n ṣe ń tọ́lọ́ wọn ní ká máa báyé ń gbà yẹn, òun náà là ń báyé till date. Ṣùgbọ́n ká tó láwa lè bọ́ kó nu wàhálà yẹn á padà tó wá wá ojú Ọlọ́run yẹn. Kí ló dẹ̀ fà á? Kékeré ló fà á. Kékeré tó fà á ni pé àmọ́ Ọlọ́run yẹn bó ṣe yẹ ká mọ̀ ọwọ́ àánú ọgbà ọwọ́ bá a ṣe nírọ̀lẹ́ àmọ́ yìí rẹ̀ ń bá a sọ ń bá a jẹ àmọ́ yìí rẹ̀ òun ló dá ọgbà fún wa àmọ́ yìí rẹ̀ ògo sìrè ló fẹ́ gbà yìí, ó ti fi ògo sínú oníkálukú. Gbogbo ìṣòro tá à ń ní ìtorí ògo ni sá, torí ògo yẹn láti gbà yìí dẹ́nì ni. So fẹ́ kó yé yín nìyẹn. Ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ sí inú ayé báyìí torí àwọn ìbéèrè náà pọ̀ nínú ayé. Ẹnìkan ní kó gun ọ̀run ọ̀sọ̀kalẹ̀ wọlé ìwọ tó dá wàhálà mi lẹ́ o, ogun táyé àìyàn tán. Bàbá Òkòtó Jésù, ẹ jẹ́ ká wo ìpìlẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àti ìpè yín. Ǹjẹ́ ẹ ní ọ̀gá àbí ẹni tí ẹ lè pé ẹ tọ ipasẹ̀ rẹ̀ dẹni ẹ̀mí? Mo lọ́gàá o. Ta ni? Ẹlẹ́wọ̀n mi lọ́gàá o. Bàbá apostoli ọ̀jọ̀gbọ́n tòótọ́ nínú ẹ̀mí Tímótíù Olúwọlé Ọbádáre. Àwọn lọ̀gá yín. Àwọn ni bàbá mi. Nínú ẹ̀mí àwọn lè bàbá mi. Ní gbogbo ọ̀nà àwọn lọ̀gá mi. Ìsọjí ló wá sí Iléṣà náà fún mi ní àǹbìlì. Ìgbà yẹn mo dẹ̀ jẹ́ aláìgbàgbọ́ pátápátá. Staunch Muslim ni mí. Mo dẹ̀ gbogbo oníṣẹ́jú bá ti wá sí Iléṣà á lọ́kọ̀ wọn á fòkò tó wọn ká. Òun náà tó wá ìsọjí tiẹ̀. N tó wá bí mi nínú nípa afọ́jú. N tó bí mi nínú yẹn náà. Ìwọ afọ́jú ló tún lérò tó báyìí lẹ́yìn. Ó tún wá lérò tó báyìí lẹ́yìn. Àwọn ló wá lọ sọ̀kò. A sọ̀kò. Màá lọ yèpè, màá kó fáwọn ẹlẹgbẹ́ mi, á fi ìbọ̀wọ̀ sọ́wọ́. Bàbá wọn sọ pé iṣẹ́ àánú fẹ́ ṣe ẹyẹ èèyàn, ẹ̀yẹn fẹ́ ti lápá wọn, èmi náà fẹ́ ti lápá wọn, èmi náà fẹ́ ti mi lápá bí. Àwọn ọmọ yéyéyéyé mọ̀ ní iṣẹ́ àánú ti ṣe. Bàbá wọn ní kí ló ń ṣẹlẹ̀? Bàbá ó sì mọ tó ń ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n ti dàsọ yírú ni o, yèpè dáadáa alẹ́ o. Bàbá ní ẹ kí hallelujah. Ẹni tó ń ṣe burúkú Ọlọ́run yóò lò dọ́ pé
inú òtún wá bí mi àtúlọ múra kan mi kì í ṣègbà mẹ́ta kì í ṣègbà 5 bí mo ti ń dàrú bẹ́ẹ̀ náà wọnú àdúrà olúwa àwọn tó ń dà sọ́jí alú ọlọ́pàá rí agbàsọ lọ́rùn ọlọ́pàá 2 lọ́dún náà 1977 February yes ọkọ̀ gidi ni mo sọ òkò lu bàbá nínú gíláàsì báyìí bí eléyìí rí ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ máa mú mi níjọ́ yìí mi ò wá Jésù lọ fún nǹkan kan ó mi jẹ́ ń tàn yín ebi sọ fún yín tí mo lọ sí mo dẹ̀ ń wọnú agbo ìsọjí lọ mo gbọ́ káàbọ̀ mo ní ta ni ó káàbọ̀ ìwọ là ń kí wọn lè kárí ẹsẹ̀ mọ́ yìí mi. èmi ọkùnrin nù. àṣẹ iná ló bọ́ síbi lásán ẹsẹ̀ mọ́ yìí mi nù gbọ́dọ̀ tí ń sọ̀rọ̀ nígbà tó kọjú sí bíbá àtúgbò yẹn lẹ́yìn ìbàní ẹgbẹ́yìn ayé ìdásẹ́ mo á rí i pé òyì ó yàtọ̀ ǹjẹ́ kí n padà mi kò ṣeé ṣe fún mi kan padà mọ́ ọ̀dà jẹ́ ń tẹ̀ lápá ọ̀tún kí n lè sá lọ torí mo tún wà pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í sí lásán mọ́ Yorùbá pé kí ní kan ní ìgànnà bó ṣe dìde lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀mọ́ ògiri bẹ́ẹ̀ ni èmi nìkan lórí kí n lọ báyìí kí n sá mo lè rí mọ́ straight jẹ́ ètò gba bí the same thing wọ́n fa dọ̀nà kẹta láì gbogbo èrò ìsọjí dẹ̀ ń gbàdúrà lọ́n ṣe tiwọn èmi nìkan ló ń darí ibi ìwú kò yé yín iwájú olúwarí gudugudu meanwhile ẹgbẹ́ sọ pé káàbò yẹn orí stage ti dàrú àwọn 4 tó wà lórí stage lọ́jọ́ náà bàbá Abádàrè bàbá Abájídédé o àti bàbá kan tó ń pè ní orúkọ ẹ̀ ti pa mi lórí Iléṣà lẹ́yìn wà bàbá ti bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ Abájídé ń fèdè fọ̀ ní kí ló ń ṣe wọ́n ìdààmú yín ti bú yín ẹnìyẹn ni máa lọ síwájú mi ò fẹ́ lọ síwájú ṣùgbọ́n ìgànnà tó dìde yẹn ògiri tó dìde yẹn ó wá dáa ìgbà tí yẹn mọ culvert nínú gọ́tà ọ̀hún gáàdì mi lọ báyìí títí orí stage ti dàrú mo fi déwájú stage wọn á ní mo ṣe déwájú stage báyìí àwọn ọ̀gá tí mo bá ń bẹ̀ ìjọ náà Paul Ọláìyá late Ọláníyì Moses ọ̀gá mi tó wà lẹ́kọ̀ọ́ yìí ti ń jẹ́ Pastor Abiola àwọn 3 ló wà wájú stage mo ń gbọ́ àwọn burúkú ẹ̀ ti dé o àwọn ọ̀gá àwọn bàbá mi lè fọ́ lòkè èyí ń sọ tó bá débi àpá o mo kàn ń wò wọn ṣé ẹ̀mọ̀ wọn ọmọ tó mú mi ọwọ́ bà mí ní ọjọ́ náà ọwọ́ tó bà mí lọ́jọ́ náà ti dé ti kókó lára mi mo wá débẹ̀ mo ní microphone bàbá dé gbé microphone fún àwọn ní bàbá ẹ̀ mọ́mọ́ yín ni ooo wọ́n bá gbé fún mi mo sì bẹ̀rẹ̀ sí ní kànú kí ni kíkà mi èmi ló ń da ìsọjí láti fi ọjọ́ mélòó kan sẹ́yìn èmi ni mo da ológbò 12 sáàrin yín èmi mo ṣe wèrè pé èmi ni mo ṣe báyìí mo bẹ́ẹ̀ sì sọ gbọ́ ẹ̀ mo ṣe sọ tán àwọn ọlọ́pàá ń kà àwa la lù wọ́n àwọn ẹgbẹ́ ẹ̀dá níwọ̀n ìgbà tó mo ti ń jẹ́wọ́ yẹn àwọn ẹgbẹ́ mi ti sá lọ. pé ilé yóò kó bá wà. bó ṣe lọ nìyẹn níwájú Ọlọ́run àti èèyàn làwọn ọ̀gá yẹn bá mú un pé ọwọ́ bá a bàbá yẹn lọ tọ́jú ẹ̀ a bá jù bẹ̀ sínú yàrá kan a bá tilẹ̀kùn wọn mi síbẹ̀ ẹ̀yin ènìyàn mi ọwọ́ Ọlọ́run tó wà lára mi láti ìgbà yẹn kò tí kò ti date ìyá àtọ́jú mi sí the 7th day náà sílẹ̀kùn náà ní kí n jáde kó lọ ra gàrí tó mú. lọ́jọ́ keje. bẹ́ẹ̀ni. wọn ò wá fún yín ní jíjẹ mímu. kò sí o. kí ló dé. inú ń bí wọn sí mi ọwọ́ tẹ̀ mí ni. ṣé àwọn bàbá Bádàrè sì mọ̀ sí i pé wọn ò fún yín ní jíjẹ mímu. wọ́n mọ̀ o wọ́n mọ̀ wọ́n bá ní kí n lọ ra gàrí wá mo á gbé igbá wọn fẹ́ lọ ra gàrí ṣé mo mi ò gbàwẹ̀ rí mo ṣáà ń lọ Stagard mo ń lọ mo pàdé àárọ̀ ẹ̀ ló bá ń wọ́ bọ̀ àmọ́ arákùnrin ìjọ tó yọ Ọlọ́run mo fẹ́ ra gàrí gbóná tí ń ta ó ní ẹ gbà mí o mo ní kí ló dé ìwọ ló ń dà sọjí tó yẹn tó jẹ́wọ́ dé ìyẹn pé gbáyé ti mọ̀ mí wá kí
ló ṣẹlẹ̀ ó dẹ̀ dákan àrò gidi ni kíkẹ́ àwọn kíní bàtà rọ́bà ló fi síbí ibi táwọn ẹ̀ gbóná dé fi ń wọ́ bẹ́ẹ̀ ni 28 years ni mo kọ̀ wo inú wa bí mo ní dídé jọ ọkọ̀ lọ tábí ló kíákíá kọ́ lọ fún mi sẹ́wọ̀n tó wà ń gàrí ló bá bẹ̀ sí dìde díẹ̀díẹ̀ ló bá dìde àárọ̀ ń dìde níwájú Ọlọ́run ọ̀gá ògo lẹ́yìn ọjọ́ keje tẹ́ 7 mo ní ó ní ẹ bá yín náà lógo ọdọ́mọdé tí wọ́n sàmọ́lá abájọ ìrọ̀lẹ́ máa ń patẹ́ ẹníṣẹ́ ìyanu ṣe lára yín ṣé mi lọ́ọ́ bá dáre ni torí mi ò mọ tó tún ṣẹlẹ̀ ẹ tún takò. mi ò mọ tó ṣẹlẹ̀ tó sàlòmí rí. òye yẹn ò yé yín. ẹ̀yin ènìyàn mi kò yé mi ẹ gbà mí ìrọ̀lẹ́ lẹ́yìn pa ọmọdáre tí wọ́n ń sàn ṣe ìdìde yẹn wà ń develop sí ọkọ̀ ṣe wọ́n tún wọ́n wọ́n lẹ́dìde lónìí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sí náà ọwọ́ ẹ̀ sí náà. n bá lọ́ra gàrí ń tèmi mo padà síbi tá a fi mí sí ìwà tí mo dẹ̀ débi àwọn ọ̀gá ti dé bí àwọn wọn ni ń gbọ́ ọmọ wo ló lù mo lé mi ò lu ẹnikẹ́ni ẹ jẹ́ mu gàrí tẹ́ ní kí n lọ rà mo wá mu gàrí yẹn lọ́wọ́ ní àwọn èèyàn bá oh God àwọn aráàlú yẹn bá dé wọ́n bá dé ẹni rẹ̀ mo ní kí n mo ṣe mo lu ọ́ mi ò lu ọ́ ìwọ ló lé mi ìwọ ló sọ pé mo fẹ́ lu ọ́ mo dẹ̀ ní mi ò lu ọ́ mo ní kò jíwèé kan fún mi ni mo ní kí ló ní mo ṣe wọ́n ní kò ló ṣe nǹkan kan ní sùúrù ó ní wọ́n ló pàṣẹ fún òun kóun dìde mo ní èmi pàṣẹ fún ọ nígbà tí mo ní kó jíwèé mi gàrí fún mi tí ọ̀dá mi ló mo ní kó ìdí kó ọ̀dá mi ló ń jàre nígbà tí èèyàn ò yarọ ẹni tí mo wí ọtí dó sáárín àwọn èèyàn rẹ̀ ó dó sọsọsọ sẹ́ni pé kò yàrá báyìí àwọn ọ̀gá mi ní èyà kò yé Johnson. ṣé àwọn ni wọ́n sọ yín ní Johnson àbí torí ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹni wípé nínú ilé mùsùlùmí òun láti bí yín àbí mo ṣì yín gbọ́ ni. bẹ́ẹ̀ni mo ti ṣe ìbọn mi. láàrin ọjọ́ méje yẹn wọ́n ti ṣe ìbọn fún mi wọ́n ṣe ìbọn fún mi láàrin ọjọ́ méje yẹn gangan a máa ń ṣe ìpàdé kan lóru wọn ní jáde ibẹ̀ mo ti gbẹ̀mí mọ́. so nínú iṣẹ́ ìrìnàjò náà gbé mi lọ́wọ́ lónìí kánú mo rántí bàbá as my father and my ọ̀gá àwọn mẹ́ta yìí mi gbọ́dọ̀ gbàgbé wọn Pastor Moses Abiola Pastor Moses Ọláníyì Paul Ọláìyá tó wà ń gbàjọ lónìí ṣé mọ̀ bọ́rọ̀ sí rí nìyẹn bí àrùn bó ṣe dẹni tí ẹni Ọlọ́run ń lò mí nú ibi ìsìnkú bọ́lọ́run ṣe ń lò yẹn mi ò mọ̀ bó ṣe ń lò yẹn ṣùgbọ́n wọn ní Johnson lọ síbẹ̀ lọ gbàdúrà fáwọn èèyàn kí ni kí n ṣe wí ìbí ọmọ so mo jẹ́ àwọn àfàdúrà jagun láti bẹ̀ from there àfàdúrà jagun tó àwọn ọ̀dọ́ from ọ̀dọ́ where am I today títí wá di ìṣẹ́jú yìí mi ò tí ì rí ọdún ọ̀hún mi ì tí ì rí oṣù ọ̀hún tí ṣé ìyanu ò ṣe lójúkojú báyìí ọdún ò tí ì parí ọdún yìí nìkan ni mi ò tí òkú tí jíire lọ́wọ́ mi. òkú. bẹ́ẹ̀ ni. tẹ́ ń sọ ní ìsìn ni pé látọdún tẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́ tí jí òkú lọ́dọọdún. lọ́lọ́run ti ń ṣe èmi kọ́ ló ń jí òkú tí wọ́n gbé òkú Ọlọ́run mi ń jí. níjọ òkú tó Jésù. tán gbé wá àwọn òkú lára táwọn èèyàn wa máa ń lọ tó ṣe pá mọ̀ pé ògo rèé nǹkan kan ló ṣẹlẹ̀ àwọn èèyàn wọn wá gbọ́ nípa yín ni àbí kí ló dé. ọ̀pọ̀ òṣèlú láti gbọ́ tèmi torí pé mi ń sọmọ bí Ògbómọ̀ṣọ́. ó lẹ ṣe l'Ógbómọ̀ṣọ́ gan. Olúwa ló ní kí n bọ̀ l'Ógbómọ̀ṣọ́. láti Iléṣà. láti Iléṣà kárí. ẹ wo wọn gbé ẹjẹ sọ àkókò kan fún yín ó ti kú wọn ń gbé sá lọ sí Ìlọrin láti Bówẹ̀ àbí láti Lautech ni wọn ti gbé dé wọn ti kọjá kí lórúkọ ìlú yẹn. Gàmbàrí kẹ. Gbẹ̀dẹ̀ nǹkan ẹyẹ nǹkan ni wọn ti kọjá ẹ lóní nǹkan bá ní ẹ dúró ẹ bá mi dá òkú yìí padà sílé ká lọ sìnkú ẹ sílé lẹ́ni kejì ní àwọn ò ní gbé lọ lé o ìdí ni pé ẹni tán gbé lọ hospital kan ní Ìlọrin ni
wọ́n dẹ̀ rí bó ti kú bàbá ní kò u-turn bàbá kan wà ṣífọ ṣàní ní Ògbómọ̀ṣọ́ yìí bàbá yẹn kúkúrú báyìí ó ní ambulance ó máa fi ambulance yìí rent ọkọ̀ gbókù bẹ́ẹ̀ ni àbí ìgbàláìsàn ìgbókù náà ni bàbá yẹn kúkúrú báyìí gan ni bàbá yẹn ló dá ipò wa ọkọ̀ yẹn ǹjẹ́ kí àbá u-turn ni mọ́tò bá ṣẹlẹ̀ ọkọ̀ ò tún ṣiṣẹ́ mọ́. bẹ́ẹ̀ ni wọ́n wá lọ pe àwọn èèyàn láti Ìlọrin kó wá túnṣe ẹjọ́ láàrin kí ó tó pe èèyàn láti Ìlọrin òkú tó ti kú tọ́tòrí pé àwọn ò lè gbé lọ sọ́sibítù mọ̀ tán u-turn ẹ̀ tán gbé dé ibẹ̀ yẹn tán u-turn tí mọ́tò dákú wákàtí mélòó ló máa lò. yóò lọ fà díẹ̀ o. wọ́n wá pàgbé wọ Ògbómọ̀ṣọ́ ìgbà tó gbé wọ Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ ẹ̀ ní ẹ mọ́ gbé lọ sílé ẹgbẹ́ ìsìlọ́dọ̀ Ògòtó. àwọn tí mọ̀ yín pé ẹ máa jí òkú. mi ò mọ̀ bóyá wọ́n mọ̀ ṣùgbọ́n ẹni yẹn gba Ọlọ́run gbọ́ nínú mi ìgbà tí mi náà dẹ̀ dé mi ò mọ̀ ojú oorun mo wà làwọn bá mi náà jí mi bàbá wọ́n ti gbé òkú kan dé kíníkan mo ní òkú wọn ni kí lè wá pè mí sí kí lè fẹ́ kí n ṣe ń bẹ̀ ẹ lọ mú aago àdúrà ẹ máa gbàdúrà fún ẹ láago lórí yóò jí ẹ̀yin pásítọ̀ mi tí ò bá jí ẹ rógo wọ́n bá lọ gbàdúrà tí ṣe wọ́n gbàdúrà báyìí kọ́ gbàdúrà ó sin wa ni òkú sín. bẹ́ẹ̀ ni sà. ètò ẹ̀sọ́ yìí nìsín yóò tó ọdún mélòó. ǹjẹ́ kò tọ́dún 5. kéèpẹ́ ọdún 5 bò. tí ò bá ju ọdún 5 lọ kò tún lè jù bẹ́ẹ̀ lọ. ẹni náà sì ń bẹ láyé dè ní. mi ò lè sọ pààyàn. torí ẹ rí láti gbúrò ẹ mọ́. bẹ́ẹ̀ni àríjọ kejì kẹta bẹ́ẹ̀ni. ó lẹ ti rókọ òkòtó Jésù gan. orin náà ni. àbí bàbá Bádàrí náà ló sọ yín ló kọ. ẹkún ló bí kun ijó ló sọ mí lórúkọ gẹ́gẹ́ bí mo ti jẹ́ olórin mo ṣe wà kò sí iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti pàṣẹ mi ṣe rí mi ò lè sọ ewu rẹ̀ tí ń sàn lọ́dún. ẹ máa tọ́jú àwọn alámòdì. Ọlọ́run máa ń tọ́jú wọn ní kẹ́ ẹ wí. ṣé tí wọn ò mú wọn wá sọ́dọ̀ yín gangan tí wọn máa gbà tọ́jú àbí. tí a bá sì lórí ilẹ̀ lónìí ẹ bá wọn tó wèrè ń bẹ̀. tí wọ́n so wọ́n síbẹ̀. bẹ́ẹ̀ ni sà wọ́n wèrè kan ọmọ ìyá méjì 25 years of ages ni wọ́n ọmọ tí wọ́n bí nínú wèrè òun ló dúró tì wọ́n. tí ń tọ́jú wọn báyìí. ó ti sàn ó ti lọ. wọ́n ti gbádùn. wọ́n ti sàn wọ́n ti wọ̀ òkè wọ́n ti lọ kì í tún sóhun nìkan àwọn míì tún ti wá àwọn míì tún ti wá àwọn míì tún ti wá. ẹ wo lọ́wọ́ nìkan bí ọ̀sẹ̀ méjì sí wàtá wà yìí wọ́n gbé ẹnìkan wá láti Èkó kò ikọ́ burúkú láti bí ọdún mélòó 15 years bó ṣe sàn nìyẹn àìmọye iṣẹ́ àrùn tó ń ṣe ó tó bí òkòtó Jésù bàbá orin ni àtijọ́ ẹni tó sì ń jórúkọ òkòtó Jésù nígbà tí à ń ṣe ìsọjí yẹn àgbàlagbà kan báyìí ni ó máa ń wọṣọ àwọn ọmọ ogun kérúbù yẹn ni ó máa ń jó a ní òkòtó ṣùgbọ́n inú ìpọ́njú ló kú sí. lóní tọ̀hún. àwa ti parí ìsọjí báyẹn ẹsẹ̀ ní ó fẹ̀rẹ̀ ká parí ìsọjí níbi ibi tá a wà yìí kó wá fẹsẹ̀ rìn láti bí lọ sí Òkè Owódé ẹ̀rí gbọ́dọ̀ yẹn jì wàhálà yẹn títí tí ó sá sick nínú ìsọjí ẹ̀ ó kú gbogbo ẹ̀ la gbọ́ ẹ lọ kí o bàbá òkòtó Jésù ti kú nǹkan tí ń ṣe mi ló ń jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí orin wa dé tí wọ́n ń jó lẹ́ni òkòtó rẹ̀ ó mọ ní Ọlọ́run mọ́ jẹ́ ń jó kòtó. òkòtó tó fi sẹ́ ló gbà. òkòtó tá a mọ̀ ó rìn kúlé o. ìrìn lọ́pàá. èmi kọ́ láyé bàbá sẹ́láfù tó bàbá ìwọ̀n ní bàtà. láì lọ sẹ̀lẹ̀. yóò sì di àmúre ní yóò jò mo ní Ọlọ́run mọ́ jẹ́ jẹ́ nígbà tó wá di pọ̀ jù mo á wọnú àdúrà fúnra mi Olúwa orúkọ tó ń pè mí ti jẹ́ ọ sọ mí lórúkọ ti léyìí Olúwa lóòótọ́ ọmọ ìjẹnu ohun tó ń pè ọ yẹn
òun lọ́ máa pè ọ́ but olúwa bàbá tó ní ìfẹ́ fìpọ́njú ló gbà olúwa nínú ọ̀rọ̀ mo ti máa jẹ́ tèmi inú ọ̀rọ̀ inú ayọ̀ inú ìbùkún inú òkìkí tí ó sì rú ẹ̀rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sì ń jẹ́ bẹ́ẹ̀ báyìí. Olúwa ṣeun. ìyà tí mo máa ń jẹ níwòsàn kí gbogbo àgbáyé gbọ́ lónìí àwọn ọ̀gá tí mo bá níwájú mo mọ tán ṣe tí mi gbọ́dọ̀ gbé sáfẹ́fẹ́ torí oníkálukú ló ní tiẹ̀ pẹ̀lú Ọlọ́run kò sí ètò kan mi ṣùgbọ́n tí n bá ti kọ̀ láti fọ́ sọ́wọ́ pẹ̀lú wọn àbí nígbà tá a dé sọjí tá a lọ ìsọjí mo kàn fẹ́ sọ ọyọ kan bẹ́ẹ̀ tí àwọn bíi mẹ́rin fọ́ sọ́gbọ̀n tó gba yàrá kan tèmi ò sì mọ̀ táwọn kóbìnrin wọ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣùgbọ́n tèmi sọ pé mi ò ṣe ẹ jẹ́ kan sàpẹrẹ ní Òṣogbo yìí mo ní mi ò ṣe àwọn alọ́fẹ́jọ́ ẹ̀sùn àbá wọn ni mo ti fẹ́ èèyàn máa dógún lóyún mo lé mi ọ ní èmi àwọn bàbá kan wà ní Òṣogbo ń gbà yẹn bàbá kan wọn pásítọ̀ Òjó ti kú àwọn ti dàgbà wa ti lọ wọn sà pọ̀ ńbẹ̀ pásítọ̀ Arẹ́gbẹ́ṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ní nínú èèyàn máa dógún tẹ́ ẹ ní mo fún lóyún ẹ ṣàánú mi ẹ fún mi lẹ́yọ̀ kan àbí méjì n bolo fẹ́ kó ló máa kó lọ lé ni ó wọn kó lọ ṣe Ọlọ́run ni mo ní mo mọ ọ̀dà alágídí ni ọ́ àní ẹgbẹ́ yìí máa dógún lẹ̀ pé tó tẹ́ ń pariwo bẹ́ẹ̀ gbogbo ayé sọ pé bẹ́ẹ̀ lórí. ẹ wàá mú méjì wá nù wọn. ẹ mú méjì wá nù wọn kò wá ṣẹlẹ̀ wọn ò rí kankan mú wa ní àkókò náà àkókò tó burú jù náà ayé mi tí mi lè gbàgbé ni àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹlẹgbẹ́ mi ló lọ róòpù obìnrin kan wọ́n róòpù ẹ̀ gan à ń sọ̀rọ̀ lọ́wọ́ kò tó sọ pé kán mú méjì àbí márùn wá wọn lọ róòpù ẹ̀ kí n kà pàápọ̀ obìnrin wa jẹ́wọ́ nígbẹ̀yìn o ìsọjí Òṣogbo ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ tán tóbìnrin yẹn jẹ́wọ́ tán mo wà nípàdé kan mo ń gbàdúrà lọ́wọ́ mo bẹ̀ Ọlọ́run ẹni tó ṣiṣẹ́ burúkú yìí kí iná dáhùn lára rẹ̀ kì í ṣe ní kọ̀rọ̀ iná dáhùn Òṣogbo ò lè gbàgbé láéláé 1984 tí mo pàṣẹ fún obìnrin kan pé kí ni mo ṣe tó fẹ́ fọ́ mi lójú kí ni mo ṣe tó fi ń dààmú mi mo pàṣẹ fún ọ kí ọwọ́ Ọlọ́run kó wò sí ọ lára ó wà ní kí wọ́n sì bẹ́ẹ̀ ọmọ tó wà lẹ́yìn wọn jọ ọ̀rẹ́ wọn ṣẹ́ ni ẹ mú náà ẹjọ́ ya wèrè bákan náà ó fi ẹsẹ̀ yẹn láti sí èsì àárọ̀ mi lọ sí rélùwé lọ́ṣogbo. bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n Orísun báyìí ló ti ń tajà aláwo ni ibẹ̀ náà sọ̀rọ̀ ló kò pa sí wọ́n ń pè ní Ìyátájù lọ́dún náà. bẹ́ẹ̀ ni so mo ní ìgbóguntì ìgbàgbọ́ àwọn èèyàn mi àwọn èèyàn Ọlọ́run tí àjọ ń ṣiṣẹ́ ni pé àwọn ẹgbẹ́ akọrin lọ́tún lóṣù tán ṣùgbọ́n ká mi yẹn o nǹkan kan wà láàrin wa kò dẹ̀ sí títí mo fi kúrò rà kò sí tó jọ bẹ́ẹ̀ nígbà tí mo dá dúró tán tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ èmi ló mọ ohun tí mo bọ́ lọ́rùn sọ èmi sì jẹ́ ẹni tí ó lè hide. ṣé ìṣẹ̀lẹ̀ Ìyátájù obìnrin tí wọ́n lò nígbà náà ló gbé yín kú lọ́dọ̀ bàbá Ọbádàrẹ? irọ́ o ìyẹn tiẹ̀ ti kọjá ìyẹn ti kọjá ní Olúwa sọ fún èmi pé kí n resign torí mo rí nǹkan tí à ń pè ní ogun níwòsàn ẹ̀mùsà ṣé làá ni kí n wí ni àbí tó wú ni kí n pè ní gbogbo ohun tí ojú mi rí ń bẹ̀. àmọ́ èèyàn Ọlọ́run ní gbogbo yín tẹjọ wà ń bẹ̀. ẹ̀yin sọ bẹ́ẹ̀ tí n bá kọrin lórí stage tí àwọn bá dùn síbi tó wá fún mi ní nǹkan wàhálà ni mo wọ̀ Ọlọ́run kò sì nílò mi kí àbámọ́ kọ́mẹ́ǹtì ẹ̀yin ẹ̀sẹ̀ rí ìlara mo ní ogun ìlara gidi torí iṣẹ́ tọ́lọ́run ti pàṣẹ mi ṣe nísìnyí Ọlọ́run ti ń lò mí fún ní ọ̀ndà nígbà tí wà níwòsàn tí àwọn ọ̀gá mi sọ pé kò rí bẹ́ẹ̀ orí mi náà ti sọ pé wò Ọbádàrẹ la mọ̀ ní wòlíì àmọ́ a ṣe ọ léṣe níbo àsìkò tí mo lè rówó sẹ́yìn ọdún mẹ́jọ tí mo lò ń bẹ̀ wọ́n fún mi ní kóyè lẹ́tà kan kí ló wà nù kóyè lẹ́tà yẹn wòlíì méjì èyí di lẹ́ẹ̀kan náà you have no any accusation but lọ sí ibi oṣù mẹ́ta sínú ilé
oṣù mẹ́ta tẹ́ni kí n lọ sí mi Àkúrẹ́ ni iṣẹ́ ìyanu tó ń ṣe mi tí mo wà gbogbo sí àwọn tó ń ṣe nípasẹ̀ mi sà ẹgbẹ́ o gbogbo àwọn èèyàn sọ pé bàbá wọn dẹ̀ lọ́rùn ló ọtẹ mi lọ́rùn ẹ bá bẹ̀rẹ̀ mo wà ṣùgbọ́n àwọn èèyàn rẹ àwọn ọ̀gá mi yìí fẹ́ kí n sọkọ àwọn god. ṣé a wá lè sọ pé ohun tí bíbélì wí pé láàrin àwọn ènìyàn mi láti rí èèyàn kan bíbélì ò parọ́ a wà ní Òṣogbo mà ibi fúláì tẹ́gbà wá sí à ń jẹ à ń mu níbẹ̀ ṣùgbọ́n tí bá ti fẹ́ lọ rí lálẹ́ wọ́n ti pọ́sí oúnjẹ fún mi dẹ̀ ní mọ̀ èmi wá ní àìdíà kan tọ́lọ́ wọn ló fi tó àṣírí yẹn n bá ti dé oúnjẹ dà ẹ ti jẹ tán wọ́n máa jẹ tiwọn lọ́wọ́ màá mú tí màá bù ń bẹ màá jẹ màá mú tí màá bù ń jẹ màá mú tí ọ̀gá màá bù ń bẹ màá jẹ tèmi wọ́n jẹ ti tẹ ẹni kọ́ gbà wọ́n wá gba tèmi ẹgbà ẹja àjọ jẹ. ẹja àjọ jẹ Johnson nù. Olúwa ń gbọ́ wọn ní jẹ́ tí n bá ń purọ́ mo wà níwájú ọ̀gá ògo jùlọ ẹ jẹ́ ní màá mi rí obìnrin kan wà ń bẹ obìnrin yẹn ní Jùmọ̀kẹ́ ọlọ́gà mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín olódìgbà kẹrin tó máa pọ́ìsì oúnjẹ fún yín obìnrin yẹn wá sọ fún mi pé kí n ṣọ́ra fún oúnjẹ alẹ́ yìí inú oúnjẹ alẹ́ yìí mo tó máa mọ tọrọ tó ń sọ torí mi ò gbàgbọ́ pé àárín àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n lè máa pọ́ìsì mi Ọlọ́run kan sọ pé gbà mẹ́rin ni oníkèéso mo sáà mọ̀ kankan tí n bá délé ẹ̀mí mi ò ní gbà kí n jẹun oúnjẹ tó máa ń jẹ àsìkò yẹn máa dé sí ń bùtẹ́lẹ̀ ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ yẹn wọ́n ti gbé ilẹ̀ wọ́n ti máa ń gbé ilẹ̀ mo ètè dé wọ́n sáfù oúnjẹ tó ń sì sáfù tèmi wọ́n kàn tún jáde nínú yàrá ni wọ́n pe madam kan níbi ìsìn àríyọ̀ òbó oúnjẹ tiẹ̀ Jùmọ̀kẹ́ Kọ́lá wọlé òbó oúnjẹ tiẹ̀ bẹ̀rẹ̀ Zaccheaus Jókòtóyè ó ti kú báyìí òbó oúnjẹ tiẹ̀ gbogbo àwọn tó wí ti kú wọ́n bó oúnjẹ tiwọn bíi mẹ́rin márùn-ún ẹ̀hún dàrú kíní kankan mo ní mo ti jẹ eléyìí ọkọ mi inú da oúnjẹ dànù mo ní ẹ bá ń gbé tèmi fún ọ ní ta ni ọ jẹ kú mo ní ta ni kí ló ń jẹ kí ló wọ ní jẹ kú mbẹ mo sá fi oúnjẹ sílẹ̀ abalọ páàkì ń bò di alẹ́ àárọ̀ kùtù ọjọ́ yẹn àwa da oúnjẹ yẹn ráìsì àti ẹ̀wà àwa da síta ní àwọn ewúrẹ́ tó ti gùn àti adìyẹ àti gún wọ́n dó ti oúnjẹ láàárọ̀ kùtù kan jẹ gbogbo wọn dòkú pátápátá. wọ́n kú síbẹ̀. bẹ́ẹ̀ ni ní ìlú Òṣogbo ní 84. ayé èèyàn mi ẹ̀ ní bàjẹ́ gbogbo ẹni tó ń wò mí pátápátá Ọlọ́run ò ní ṣọ̀fọ̀ yín. ṣẹ́rí mo ní ní ogun mi tó wáyé dé sí mi ní Òṣogbo lógún obìnrin tí mo wí ẹsẹ̀ tó wá dìde ọ̀tọ̀ lógún ìyá tájù ọ̀tọ̀ lógún obìnrin tí àwọn ẹ̀rọ abíyì tó ròpù pẹ̀lú mi but gbogbo ẹ̀ bó ṣe tó lóṣogbo Ọlọ́run ràn mí lọ́wọ́ gbogbo ibi tí ọwọ́ rẹ̀ ti sọjí ó clean pọ̀lọ́ fẹ́ Kristi. nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ l'Ògbómọ̀ṣọ́ ní 1989 bí iṣẹ́ ṣe ń ṣe ń gbà náà ló ń ṣe nípasẹ̀ mi lọ́wọ́lọ́wọ́ báyìí yàtọ̀ sókù ọdún 5 ọdún 7 tó ti kọjá yẹn ìdè oyún ọdún 6 kan ó yá ọdún 10 ó yá gbogbo ẹ̀ náà dẹ̀ ń bímọ tí gbogbo ayé ń fojú rí bàbá iṣẹ́ ìyanu pọ̀ débi pé kábíyèsí Olódùmarè ẹ lọ bẹ̀rẹ̀ òkòtò lọ́wọ́ àwọn èèyàn nígbòdò Ògbómọ̀ṣọ́ so ìyẹn bẹ́ẹ̀ mi ò rí ìṣòro òun tẹ́ ẹ gbé wá kí ni kọ́ máa lọ mi sì ní bíìlì ẹni kọ́bọ̀ gbogbo àwọn tí wọ́n rí mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ wọn rí gbogbo àwọn tọ́lọ́ dẹ̀ ń lò mí fún kò sẹ́ni tó lè sọ pé mo gba pẹ́nì. àtàwọn wèrè ọmọ ìyá méjì wọn. pátápátá wèrè méjì lẹ dárúkọ o ní oṣù yìí lásán wèrè 9 ó kù mélòó báyìí síbẹ̀ ó kù 2 péré. àwọn 7 ti gbádùn nìyẹn àwọn ti gbádùn lọ bẹ́ẹ̀ ni so ohun tí wọ́n bá yín sọ ni pé sẹ́yìn tí bá dẹ̀ṣẹ̀ èmi á máa mọ̀ apostoli àti wòlíì Ọlọ́run ni mi ò ní dẹ́ṣẹ̀ kí n má rí ipa rẹ̀ nínú
nínú iṣẹ́ tó lọ́n gbé mi lọ́wọ́ ìsáyédà kí mo gbowó orin mọ́ ìsáyédà kí mo ríran rí ẹni tí ń bọ̀ mọ́ abẹ́gẹ́ ti mi ìsáyédà kí sí ànumọ́ ṣe bó ṣe yẹ kó ṣe mọ́ yóò bà mí nínú jẹ́ mo tètè padà sọ̀dọ̀ Ọlọ́run torí àwọn tí bá advice mi they encourage me to continue on it. Mo lọ ìsọjí ní Ìjẹ̀bú-Igbó láìpẹ́ yìí Ìjẹ̀bú-Igbó ebe ẹ̀ mọ̀ pé wọn ò lọ bá as far back as 38 years. ìlú Haruna Ìṣọ̀lá ni. ìlú Haruna Ìṣọ̀lá bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú-Igbó bàbá mi bẹ́ẹ̀ lọ́kọ́ lọ ìsọjí nílùú yẹn ọjọ́ kẹta tá a lọ dá a débẹ̀ la sá kúrò ńbẹ̀ nígbà náà lọ́hùn wọn wá pè mí ní láìpẹ́ yìí mo wá lọ fúnra wọn náà ní bàbá Òkòtó ẹ̀gún tó ń bá ìlú ìjà ẹ̀gọ́ àìlọ́ba bó la ṣe máa ṣe mo ní olùkọ́ olúwa ká tó di pa parí ìsọjí mo sì sẹ́ni tọwọ́ náà nìyẹn mo lógun àìlọ́ba ó ṣe ọjọ́ kẹta tí mo sọ̀rọ̀ ní federal government ní kán lọ bóònù gbogbo ààfin ọba yẹn kọ́dẹ̀ lọ́mọ bá wọn wá ẹ̀ ń gbọ́ mi dáadáa gbogbo Ìjẹ̀bú gbogbo tí mo ń sọ yìí ní ẹnìkan bá dé ní ọjọ́ kejì àgbàlagbà ni ó lóun ni ló kù láti jẹ ọba Orímọlúsì mo nítorí kíni sà ó lóun ni kan ni ọmọ Orímọlúsì tó kù sáyé àwọn pásítọ̀ tó wà ní chọ́ọ̀chì ní ọjọ́ náà they are more than 60 or 70 ó ní mo ní kíni tó fi sọ bẹ́ẹ̀ ó ní plane ti jábọ́ mọ́ òun láàrí tóun ò dẹ̀ kú ilé ti wó pa àwọn rí tóun ò dẹ̀ kú ó ṣàṣọgbó ẹ̀ nítorí oyè ọba tóun fẹ́ jẹ ni mo ní ẹsikísà mo ṣe náà rè ọ̀rọ̀ mi dẹ̀ rí tẹ́ni bá dé ìran dé mo láwè bàbá ẹ̀ níjọba. ẹ là á mọ́lẹ̀ báwọn. ó ní kí ló ti sọ bẹ́ẹ̀ ọmọ Orímọlúsì kẹ́kẹ́ òkú mọ̀ mo ní mo ń wo ìkan lọ́nà báyìí ó ní kí n gbàgbé ẹ̀ mo ní mi ò gbàgbé ẹ̀ níjọba ó lẹ́yìn pásítọ̀ ẹ̀dẹ̀ dá Òkòtó Jésù lóhùn bàbá yẹn àwọn pásítọ̀ yẹn wá ń wò mí tó ló ń jọ àwọn pásítọ̀ náà lójú pé mo lè ja bàbá yẹn níyàn ẹ̀yin pásítọ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ó láwọn náà rí ó ní wọ́n mú un lọ orí òkè wọ́n da oró sí un lórí ó ní àwọn 60 mo ní bá ṣe fẹ́ mo ní ẹ̀yin mo lè ṣe ní àmì oró ẹ̀yin tó lọ yìí ń bọ̀ ẹ̀yin lẹ́sọ̀ pé nìkan ni ẹ̀yin nìkan ló kó tí kẹ́nìkan ó ní kò sí kẹ́nikẹ́ni nígbà rẹ̀ bá kó mbẹ́ tí bá sọ ohun tó ní wàá fi hàn mí tó bá jà mí níyẹn rí màá rí fún ọ tí mo mọ tí mo rí mọ tí mo sọ bàbá lọ bàbá kúrò bá ìjọ kejì bàbá yẹn ní ẹ̀rọ sọ fọkùnrin yẹn wọn bá àwọn pásítọ̀ òjò kí ló dé tẹ́lẹ̀ ọ̀dẹ́ yẹn tọ́lọ́wọ̀n ọ̀dẹ́ yìí. ìgbà tó di ọjọ́ kẹrin àbí karùn-ún àti délé àbí ni máa yẹn wá ni máa kan wá láti Èkó wọn mú wá ó lóun lọmọ Orímọlúsì mo ní ọlọ́pàá bàbá yẹn tó bá sọ̀rọ̀ wẹ́wẹ́wẹ́ kan ó lẹ́gbọ́n òun ni ó ló ti pe ìpàdé ó ti pe lọ́ọ̀yà rẹ̀ àti lọ́ọ̀yà wọn ti ṣèwé pé òun ò gbọ́dọ̀ jáde farahàn gẹ́gẹ́ bí ọmọ Orímọlúsì mọ́ àfìgbà tí ọba yìí bá jẹ ọba òun ni kò dẹ̀ náwó oyè rẹ̀ mo ní Lawrence ìwọ ló máa jẹ ọba wọn lọ ọba padà dán ó ní wọn ò tí ì mú ẹni tó máa jọba ṣùgbọ́n pásítọ̀ méjì kan náà náà pásítọ̀ ẹ àsẹ́mọ́ wọn ò dẹ̀ sọ nǹkan fún mi láti lọ mú ẹsẹ̀ àmúbá mi orí ilẹ̀ yánn àwọn bí wọ́n ti ọ̀dẹ́ nìyẹn yes ìgbà táwọn dẹ̀ dán ọ̀hún àwọn afọbajẹ torí gbogbo afọbajẹ ti kú 38 years tí ó sì jọba nìyẹn nàbà ní tani máa mú tani máa mú bàbá yẹn ní ẹ kàn pé ó ní òun sì gbọ́dọ̀ wá torí ẹ pé ó ṣùgbọ́n ẹ fẹ́ àbúrò òun jẹ àbúrò òun ló lóye. Bọ́lájí mi ò sọ èké ìran mi ò sọ tẹ́lẹ̀ irọ́ ohun tó lọ́wọ́ sọ màá sọ nígbà ọ̀rọ̀ ó ṣe Tinubu ọ̀rọ̀ Tinubu mo ní kò ní nǹkan ṣe lórí kíni mo pé lórí ní Aso Rock ní ìsọjù bẹ́ẹ̀ lọ́dà ó yẹ kán bí mi pé kí nìyí tí òfin rí ní nǹkan ṣe o
wọn ò bí mi èmi ni mo kọ́ sọ pé gbogbo àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run sọ pé àwọn rí Sunday Igboho ti kú síbi tó wà ó ti dẹlẹ́sẹ̀ kan àbọ̀ èmi ni mo kọ́ sọ pé Sunday Igboho ò kú ó wà healthy ó wà okay. ẹ̀yin bá Sunday Igboho sọ̀rọ̀ nígbà mi ò rí o mi ò mọ̀ rí o wọ́n bí mi léèrè lórí kíni olúwàgbèrè yẹn mo dẹ̀ dáhùn. mo ní kò sí mo ní ṣùgbọ́n nǹkan bọ̀ Nàìjíríà o mo ní wọ́n da ètò báǹkì gbogbo kó dàrú bíi pé gbogbo èèyàn máa ń sá káàkiri wọn ní ohun tíjọba ó fi gbọ́ àsìkò ṣe nìyẹn mo sọ ń gbà yẹn. láìpẹ́ wọ́n ti pè mí lọ báyìí kó àwọn olóòtú padà pè mí ó láwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan lẹ́nu mi kí lẹ fẹ́ gbọ́ wọ́n dẹ̀ béèrè mo dẹ̀ dáhùn again ntí mo dáhùn débi béèrè yìí bá kan màá dáhùn rẹ̀ nítorí wàá bá fi hàn lèmi ń ṣe bí n bá lẹ́bi mo bẹ̀ bí mi èmi àtọ́lọ́run sì ló wà láàrin ẹ̀. Bàbá yes ma. pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ àti ìrírí yín yes. ṣé ẹ lè fi gbogbo ẹnu sọ pé kò dára tó kéèyàn níyàwó 2 3. ẹ̀yà ẹ ṣe kò ní bàjẹ́ fún yín kò dára kéèyàn níyàwó 2 tàbí 3 fún àǹfààní ẹni ni o torí ìyàwó kan so if care is not taken ó lè gba Ọlọ́run lọ́wọ́ ẹni. kábọ̀ sọ pé 2. ẹ jẹ́ kí a tẹ̀síwájú a gbọ́ bí ẹ ṣe ń bá ìrìn àjò yìí bọ̀ látẹ̀yìn bàbá Ọbádáre ẹ bá wọn ìrìn àjò tó pọ̀ tòṣogbo náà ń bẹ́ńbẹ́ mélòó la kà mélòó la sọ nígbà wàá d'Ògbómọ̀ṣọ́ ara tù yín àbí ẹ rí àdánwò àbí nǹkan kan tá a lè pè lógun lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ yìí nígbà jẹ́ pọ́lọ́n ló ní ẹ máa bọ̀ ńbẹ̀. ara tù mí o ohun Olúwa mọ̀ tẹ́lẹ̀ ebi ní sábẹ́lẹ̀ àti wọ́rí mo ti lọ ìsọjí nígbà tí mo kó ọ̀rọ̀ àbátan tó ti fún mi ní 3 story building upstairs 2 ilé bíi fúláàtì bíi 4 tó fún mi nílẹ̀ tó Olúwa ní ò gbọ́dọ̀ dùn bẹ́ẹ̀ mo tún dé sábẹ́lẹ̀ ibi tí àtúnṣe dídé ni o wọ́n tún fún mi nílé Olúwa ní tó bá gba ohunkóhun bẹ́ẹ̀ wọ́n ní ò pa ọ́ níbo ni kí n lọ ọ̀dà torí mi ìfẹ́ wá sógun sọ mọ́ ọ̀dà ìsílẹ̀ ṣàmúlòrà ilẹ̀ ẹ̀ka 2 Olúwa ní wo ilẹ̀ tó ra hùn mo ní kọ́ mọ́ ra mo ń do síbi ọ̀gbọ́ Ògbómọ̀ṣọ́ ni kọ́ mọ́ ń lọ mo ní ìgbà tó náà tójú mi rí ní 83 kò sí gbàgbé ẹ̀yin Ọbádáre mo wà ń gbà náà mẹ́rin màá dá lọ ẹ̀ báyìí so ìbẹ̀lú ló wá ti fọ́ mi lójú. Olúwa ṣe kí ni. ó fọ́ Johnson Ọláyínká Afọlábí Òkòtó Jésù lójú. ní ojú tí ẹ yà tá à ń wò yìí. tí ẹ ń wò yìí. tó ti fọ́ rí ni. ó fọ́ ní àkókò yẹn torí Olúwa ní kí n lọ mo ní mi ò ní lọ mo kọ́ tí ní màá lọ èmi náà tan Olúwa n bá ti rán dà pèsè owó pósítà àtàǹbìlì yóò pèsè rẹ̀ wọ́n bá ti pèsè ẹ̀ tán èmi tẹ́bí ń pa àtìyàwó àtọmọ àá fi jẹun ọ̀kárí Ọlọ́run ọ̀ọ́ni bínú ni. Olú àtúnṣọ́tán àtúndákẹ́ tí a bá tún dé mọ́ Olúwa ibo ní kí n lọ ọ̀nà Ògbómọ̀ṣọ́ ẹ pèsè owó tí màá fi sáà ń bi ó tún pèsè rẹ̀ oúnjẹ ti dé ní tí màá máa fi sọ mọ́lọ́run nù. ẹ sá ń sọ jẹ. ń sọ jẹ àtàwọn ọ̀gá yìí bí wọn àjọ ń sọ jẹ ṣùgbọ́n ní ọjọ́ kan ó pèsè owó tán ó ní tó bá ń dán ilé yìí ó nínú yàrá ló mọ̀ gbé láéláé. àwọn olè jẹ́ kí n gbénu yàrá náà kìnìkan màá ná kí mo sì lè máa gbénu yàrá àfìgbà ojú bẹ́ẹ̀ sì dùn mí ojú ń dùn mí àpòlò là ń pè ara gíláàsì alòkíní ojú ọfọ gíláàsì inú gíláàsì pò àtúrà mi tó tún tí kò tó pò àtúnfisì ọtúnfọ bọ́ọ̀dì ìjọ kẹrin mọ́dẹ́yìn Ògbómọ̀ṣọ́ yá Olúwa ti ní màmá gbé yàrá mi ní jáde mo sì lọ sógbó mo sì wá s'Ògbómọ̀ṣọ́ nìyẹn tẹ̀tẹ̀ náà fà mí wọ ìlú yìí. kì í ṣe pé ríran kedere wọlé Ògbómọ̀ṣọ́. ọwọ́ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ bàbá. ṣáàlẹ̀ lọ́lọ́run fẹ́ kẹ́ ẹ wọ Ògbómọ̀ṣọ́ bí bàbá Ọbádáre náà ṣe wọ̀ ń gbà wọn. ìwọ tèmi ti yàtọ̀ sí bàbá Ọbádáre. ìwọ tèmi Olúwa sọ pé màá padà wá ṣiṣẹ́ mbẹ̀ ni ìgbà tí mo wà ní 83 Olúwa ní màá padà sí Ògbómọ̀ṣọ́ pé ibi ló máa
yọ̀ǹda fún mi o pé àárín ìlú gan máa dúró sí mo ní láéláé èmi àti lọ́yà Àtìládé justice Àtìládé báyìí lárí ìgbà náà ibi àti ìyàwó wọn ajẹ́ mẹ́ta àtàjọ rẹ̀ torí ọmọ ìyàwó yẹn máa ràn mí lọ́wọ́ gan. Bàbá Àtìládé ní àfitọ́ bá máa rí lẹ́sọ̀nà ìlú jù àbí sọ̀nà Ìrẹsà mo níbo ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní olúwa sọ pé àárín gbogbo ọjà mọ́tara rẹ̀ nígbà yẹn mo bá débẹ̀ ní 3 ṣùgbọ́n tó máa ń máa padà wá tó wá padà wá yìí ojú tó wá ń dùn bẹ́ẹ̀ wá lé inú ìfọ́jú yẹn mo ti sọjí ọjọ́ kìíní mo kan stage sí Anglican mbẹ yẹn mo ìsọjí ọjọ́ kejì mo ìsọjí ọjọ́ kẹta lójú wáyé náà tí olúwa mo ti dé mi ò lọ bí kankan mọ́ mo parí ìsọjí ọjọ́ kẹfà ọ̀sẹ̀ méjì ní ìsọjí yẹn gbà ìdí yẹn tó wá fi bá ṣe àjọ̀dún 25 35 30 20 15 ọ̀sẹ̀ méjì mo máa ń ṣe lọ́dọọdún tó bá ti so mo ṣe dé Ògbómọ̀ṣọ́ nìyẹn wọ́n á lọ sọ́dọ̀ bàbá Àtìládé ọ̀rọ̀ olúwa ń jọ sí ọkọ̀ tó mo ní sà ó ti dé ọ̀rẹ́ mo ti dé o máa padà wá rí yín n bá kúrò mbẹ́ wọ́n á dé ibi tí mo wà lábẹ́ pẹ̀tẹ́ tí mo ti mo ní olúwa tó yẹ pé wọ̀ ọ̀rọ̀ mi iṣẹ́ ṣé ẹni tó náà fún mi wọ Ògbómọ̀ṣọ́ kò sóò tí mo kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ tí ò ní sí fún mi jẹ́jẹ́ ìmójókòó Ògbómọ̀ṣọ́ wù mí ìwọ ló ní mọ́ ọ̀bọ̀ ń bẹ̀ kò sógun tó lè borí mi ń bẹ̀ torí wọn olúwa mo tẹ̀lé bẹ́ẹ̀ ó dẹ̀ mo ní olúwa abẹ́ pẹ̀sẹ̀ tí mo wà mí gbọ́dọ̀ lu ọdún kan bẹ́ẹ̀ àjọ̀dún ọdún kan mi gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ tó ẹ̀pọ̀ ọ̀rọ̀ mi tẹ́ lóòótọ́ gbọ́dọ̀ ṣá lóòótọ́ kò pósù méjì ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ sì pèsè ilẹ̀ tàwa lónìí gbà tí mo dé rí ilẹ̀ yẹn wọ́n ní plọ́ọ̀tì kankan nìkan mo ní plọ́ọ̀tì méjì mo fẹ́ rà wọ́n sanwó plọ́ọ̀tì kan olúwa ní kí n wò lọ báyìí ó ní wọ́n ló ní òun dà ó ní kò tún wò lọ báyìí wọ́n ló ní bó mo sì máa ní but today gbogbo tí a ti wá wò mí yẹn ẹ ti débẹ̀ ti pẹ́ ẹ bá débẹ̀ ẹ débẹ̀ dẹ̀yìn bóyá ẹ débẹ̀ lọ́gọ́st ní marathon gbogbo igbó yẹn ọ̀gá mi náà wọ́n rà ní lánàá ọlọ́run ti jogún ẹ̀ fógo rẹ̀ àárín gbogbo ìlú tó wà ní máa wà ṣùgbọ́n tó kí n tó débẹ̀ kí n tó dà bẹ́ẹ̀ so ogun ló fẹ́ tẹ̀ mí lórí ba òun olúwa tó lágbára mọ́ débẹ̀ bá débẹ̀ ohun tó dẹ̀ lóun ṣe ní iṣẹ́ ìyanu ó ń ṣe lọ́wọ́ ó dẹ̀ tó ẹ̀ ṣe tó bẹ̀rẹ̀ báyìí ìyẹn bẹ́ẹ̀. wòlíì nìyí. oore ọ̀fẹ́ ni àánú ni. kí ni iṣẹ́ wòlíì kí ni ìṣe wòlíì. arábìnrin ayé rẹ ò ní bàjẹ́. àmín. bàbá ẹ̀ ní ìdàkudà. àmín. iṣẹ́ wòlíì ni alóore kí ni mo pè é. alóore ni wòlíì ni ó kéde ibi tí bí wá ń bọ̀ tí wòlíì láti rí ibi kó dẹ̀ béèrè ọ̀nà àbáyọ wòlíì ni alóore láàrin ènìyàn àti ọlọ́run láàrin ìlú àti ọlọ́run bí mo ṣe wà l'Ògbómọ̀ṣọ́ lóòótọ́ ní agbára ọ̀gá ògo jùlọ ibi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí l'Ògbómọ̀ṣọ́ ẹni tí bá rí pé ó fẹ́ tẹ ìlú Ògbómọ̀ṣọ́ síwájú mo ṣetán lórúkọ olúwa láti fi gbogbo tó ọlọ́run kẹ́mi fi back it up tí wòlíì wà fún nìyẹn bẹ́ẹ̀ sì bá mi sọ̀rọ̀ yìí n bá rí tí ọ̀dà fún yín mi ò ní sọ fún ọ. Bọ́lájí mi ò ní sọ fún ọ ẹni kí ni màá ṣe mo ti gbà pé èkéni mo ti gbà pé ó ti di tèmi wọ́n sọ ti súnmọ́ mi àti ti di tèmi ibi tó dé báyìí ṣé kí n wá sọ pé ibi dé ìbòlẹ́ ọ̀sà sí ibi tá a fi hàn ní mo ní sẹ́yìn bẹ̀ iṣẹ́ wòlíì nìyẹn wòlíì ò gbọdọ̀ ìran ikú kó kékeré ikú dé o ó ti dààmú ẹni tí ẹni gan lè kú lérí kú ṣáájú ikú wòlíì la fi fún láti rí òdodo láti rí òtítọ́ àti láti sọ n tó jẹ́ wòlíì mo sọ fún yín o ẹ jẹ́ wá sọ̀rọ̀ kan fún yín wòlíì mo láìkì ìbéèrè tẹ́ ẹ béèrè yìí o Bọ́lájí wòlíì kan sọ̀rọ̀ ní Bíbélì sà
Èlíṣà ni wọ́n ní èèyàn mú nílùú ṣé ẹ̀kọ́ bá ní kán lọ pa wá ni ó dẹ̀ dọ́jú dé ọjọ́ ọba ó dẹ̀ sí déwájú rẹ̀ ó ní kábíyèsí ó dẹ̀ wà nílùú ó dẹ̀ pọmọ ara wọn jẹ́ ó dẹ̀ sọ̀rọ̀ kábíyèsí kò lè tó bẹ́ẹ̀ níwòyí ọ̀la n tó jágbó ní mo fẹ́ sọ fún yẹn o a ó ta òṣùwọ̀n ẹ̀yẹ kan fún kan ní síkèlì kan àlàáfíà fún kábíyèsí ìjọba ní kọ́ bá pa ni o yóò ní pa o bọ́lá òun sí fèrèsé ọ̀run kò lè ṣẹlẹ̀ ó ní ìwọ gan ló ní jẹ́ ń bẹ̀ tó jẹ́ wòlíì mo sọ fún yẹn wòlíì tó sọ̀rọ̀ sà kò gbóhùn olúwa ń bi tó ti sọ̀rọ̀ o tó jẹ́ wòlíì ní àṣẹ sà mà o tó jẹ́ wòlíì ní agbára ẹ̀gbọ́n o tó jẹ́ wòlíì ní ògo oh God ṣé rí kò gbóhùn olúwa o ọlọ́run sọ pé no ó ti jíṣẹ́ yẹn tán ó lè mọ yí àwọn tó yẹ kó yé bẹ́ẹ̀ wọ́n lè mọ kábẹ́ ẹ̀nu ibélì ṣùgbọ́n àwa tá a mọ tó jẹ́ wòlíì là ń sọ fún yín ọ wá padà délé kólẹ̀ olúwa. mo ti dáràn sí ọlọ́run. orí ẹ̀ ò ní burú ọmọ mi mo ti dáràn sí ọlọ́run tí wọn náà yìí dáràn níta kọ gbé àbá rẹ̀ nulẹ̀ àbí wọn náà yìí ṣe mo ti ṣọ bàbá mi bẹ́ẹ̀ lé mo ti ṣe báyìí o ó ti wí fọlọ́run ọlọ́run dẹ̀ tọ̀ ó dẹ̀ ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n olúwa kọ́ ló wí fún gbà náà o. kó tó di pé a ṣe ètò ìdìbò gbogbogbò tọdún 2023 yẹn. yes. ojú ìkànnì ayélujára báyìí náà ni ẹ ti kéde ìran. bẹ́ẹ̀ni. tí ẹ gbà gẹ́gẹ́ bí wòlíì nígbà náà. bẹ́ẹ̀ni. kúyà Tinubu kò ní débẹ̀. kò ní nǹkan ṣe. kò ní kan ṣe. ní láàyè yẹn. bẹ́ẹ̀ni. wọ́n yẹn wá ń pè á. dípò ààrẹ. a mọ̀ ṣètò ìdìbò elétò ìdìbò ní wáyé. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ bá da wuyewuye torí pé a ṣètò ìdìbò bàbá tọ̀hún sì débẹ̀. ṣùgbọ́n tá à ń gbọ́ lẹ́yìn ìgbà yẹn ni pé ìṣẹ̀lẹ̀ yẹn ó fi ìjọ yín o pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ló ní etí bàbá ṣe ìbóyá làwọn ọmọ mọ́ lọ síbẹ̀ mọ́ ṣùgbọ́n ọlá pé àìjókòó sọ̀rọ̀ láti ìgbà náà kò jẹ́ gbogbo àgbáyé sì fẹ́ gbọ́ feedback. ẹ ṣe láti mọ́ tara wa àwárí ká sòótọ́ fúnra wa ṣé àdìbò. àdìbò. ọ̀sẹ̀ méjì. èmi lọ mo di. àdì bàbá. ṣé àdìbò ṣé bòtá ẹ̀dínà ká. tó. wọ́n ní làwọn kà. that's it. ṣùgbọ́n nígbà tí wọ́n ṣẹlẹ̀ tán tí wọ́n gbé wọlé wọ́n ṣe náà fẹ́ gbé wọlé tán àwọn èèyàn tó wá pè mí níjọ́ tí ó wọlé gangan mi ò mọye ìpè tí mo forí gbàǹjọ náà. irọ́ o. táwọn èèyàn gbé yín ṣépè ní. kí ló dé wọ́n mọ̀ láyà. hello ìwọ tó ní báyìí báyìí oníṣẹ́ báyìí. nígbà tó di ọ̀sẹ̀ kejì bàbá mo tún kọjá sórí àgbàgbé ẹ lọ wò dáadáa lórí net. mo láyé èèyàn ń báyìí tí mo wí mi ò yí ọ̀rọ̀ mi padà o ṣùgbọ́n wọ́n ń bú mi wọ́n ń ṣépè fún mi let's wait and see ṣé gbogbo ara jẹ tọrọ rẹ báyìí àbí wọn kọ́ lajọ ń jẹ́ yìí we are see now àbí mo ní let's wait and see ẹnìkan tó pè mí olórí burúkú ọtún tọ́gbé let's wait and see ohun táwọn máa rí ẹ mo ní ètòjú yín ò rí mo tún sọ níjọ́ kẹta ó ń dá wọn lóhùn that is one. Number two sir àwọn ìjọ tọ́lọ́run kó lé mi lọ́wọ́ ìjọ ọlọ́run ni kì í sáwọn ènìyàn lásán ìjọ ọlọ́run lọ́lọ́run kó lé mi lọ́wọ́ kì í ṣe kí ni mo pè sá kì í ṣe èèyàn lásán kò sí ìjọ mi tó mẹ́hẹ̀ bíráǹṣì wa tó wà ní Mínà dúró déédéé Súlẹ̀jà Àbújá gbogbo bíráǹṣì wa ló dúró déédéé Ògbómọ̀ṣọ́ bí tó yẹ ẹ̀dkọ́tà ẹnikẹ́ni ò yẹsẹ̀ ẹni kí nìdí wọ́n mọ kí ni mo lè wí kí ni mo lè ṣe kí ni Olúwa wí wọ́n mọ̀ pé bó ṣe ń ṣe pé mi ń ṣe eléke ìjọ tọ́lọ́run kó lé mi lọ́wọ́ òdìkú o kódà lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá à ń kọ́kọ́ ti dúrà lọ́wọ́ àti ìparí ẹ̀ ṣọ́ọ̀ṣì tí à ń lò kò gbà wá mọ́
cathedral àwọn kan again kò sí kéde kò tún gbà wá mọ́ ṣé àdínkù nù jẹ́ bẹ́ẹ̀. ṣẹ́ẹ̀tún wá kọ́ mi nìyẹn yàtọ̀ fún cathedral. mo kàn fẹ́ ká parí eléyìí gan-an n tó ṣẹlẹ̀ nìyẹn àwọn ìjọ ọlọ́run ò dínkù o ọlọ́run dẹ̀ ń bá iṣẹ́ agbára rẹ̀ lọ mo yìn o mo yìn o ìlú tó pè mí sí ni mo wà yìí lóòótọ́. Bàbá Òkòtó Jésù. Yes ma. ṣé a lè sọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà òun ó pàkíyèsí yín sí àti máa yára sọ ìran torí ìgbà míì torí bòmíì tún ń bọ̀ àbí ṣé tún sọ torí nígbà òun ẹ wò ó mi ní purọ́ fún yín bàbá kí n jẹ́wọ́ àánú yín ṣe mí ẹ rò pé yín ni bàbá mi ni ẹlòmíì gan nígbà òun ṣe ni èyí ò fẹ́ lè sọ pé òun ṣe kìrìsìtẹ́nì mọ́ tolúwẹ̀ fẹ́ lè máa já nǹkan bojú tí wọ́n ní láti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ẹgbẹ́nu yín sáwọn wòlíì yìí kankan lọ́sọ̀rọ̀ tí kíní Tinubu ló ti wọlé òun ṣé ṣẹlẹ̀ ìgbà yẹn ṣé ó pàkíyèsí yín sí àti kó bírèkì díẹ̀ àbí kẹ́ ẹ fa klọ́ọ̀ṣì mọ́ kíní kẹ́ ẹ tó gbé ìran kalẹ̀. kò pè mí sáskèsì pé kí n fa klọ́ọ̀ṣì àbí fa no ṣé ẹ lọ́rọ̀ Olúwa ayé lílẹ̀ pọ̀ mọ́rùn o tó bá tẹni kí n sọ máa sọ ọ̀dà ìjẹ́ fún yín lápẹẹrẹ kan ayé burú ni fa èmi ni mo sọ pé Sunday Igboho jáde the same day láàrin àrọ̀ yẹn náà ni o wọ́n dẹ̀ ló máa mo ní ó jáde kódà kò ní farapa yóò sì máa ṣe tiẹ̀ láàrin ìgboro kò ní sí wàhálà ó sì jáde wọn ò rí yẹn sọ o èmi ni mo sọ pé ìdàrúdàpọ̀ ńlá máa wáyé kó ní kálukú tọ́jú àwọn ọ̀dọ́ àtàwọn ọmọ wọn lórí agbègbè yẹn náà ni o wọn ò rí sọ o mo ní kódà wọn máa pa àwọn ọ̀dọ́ ẹjọ́ ẹ tọ́jú àwọn ọ̀dọ́ yín ẹjọ́ ẹ̀yìn èèyàn ogun ń bọ̀ ṣùgbọ́n èyí tí mo wí kèjì sára ogun o ẹjọ́ ẹ kó ní kálukú tọ́jú ọ̀dọ́ wọn o mo kó lórí agbègbè yẹn tán ìwàhálà ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ sàṣì bẹ̀rẹ̀ ẹ̀ sàṣì fi àwọn ọ̀dọ́ ṣòfò sà ṣùgbọ́n òun ò rí gbogbo ìyẹn kò trend èmi náà ò sọ̀rọ̀ mọ́ mi wá sọ pé burú ṣùgbọ́n gbà tí èwe wa pọ̀ mo ní Olúwa kí ló ṣẹlẹ̀ Olúwa lòun ti sọ̀rọ̀ ká máa wo ohun tí ó tẹ̀yìn ọ̀rọ̀ jáde ó lè fi náà sọ pé let's wait and see ọ̀dà wọn ti pè mí lẹ́yìn mẹ́ta yìí wọ́n ní kí ni ká tó máa retí bẹ́ẹ̀ ni. láwọn tí ń ṣe pé òun náà àbáwọn míì. àwọn pè wọ́n láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. kọ́lá olótú èké ti pè mí kò tí kò ọ̀sẹ̀ mẹ́ta báyìí ẹ lọ wo inet mo ní ẹ gbọ́ sà gbogbo ogun tí mi kìkì mo ti sọ ní 2023 mo nígbà tí mo sọ nígbà náà mo ní ẹ̀sọ́ láì kíyèsí mo ní aṣọ ọ̀rọ̀ kan kẹbàlì rántí ẹ sọ pé ṣé kẹkẹrù kẹ tẹ fìlú lẹ̀ mo ní ẹ mọ́ kẹrù nígbà yẹn mo ní mo wá dé báyìí mo tó ń sọ omi báyìí kí ni omi tí mo ń sọ tó jọ ti gbà yẹn mo ní ogun yìí yóò máa rọ kẹ̀kẹ́ ni Ọlọ́run gbọ́ kò ní jà sódò àlọ́ tó sọ yẹn fún mi mo ní bẹ́ẹ̀ ni mo ní tógun máa jà gbọ́dọ̀ fẹ́ sá sí àbíjọ́ wo lè ti jẹ gbámọ́. ká tó wí pé ìbọn so lágbára Ọlọ́run ogun yóò ní jà mo ní ṣùgbọ́n kẹ́ni kí o gba àwọn ìrìnàṣẹ́ Ọlọ́run kó máa gbàdúrà káwọn ọ̀dọ́ máa gbàdúrà kẹ́kẹ́ tìmí tí mo á sọ fún wọn ní ẹ lọ wórí net ó wà ń bẹ̀ láìpẹ́ wọ́n interview mi lórí ìfí flight mo ní Nàìjíríà ń padà wá bọ̀ àdá Nàìjíríà ń padà bọ̀ àdá àmọ̀sá yóò padà dá o ṣẹ́rọ̀bù tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run mú bó ṣe máa ṣe tí ó palẹ̀ gbogbo náà dáadáa mọ́ àwọn tó kógun wá wọ́n padà sí ààyè wọn wọ́n fi orílẹ̀-èdè wa sílẹ̀ fún wa àwọn tó kójà wá wọ́n padà sí orílẹ̀-èdè wọn tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run mọ ohun tí ó ṣe mí ní sọ́jú wa lọ. Bàbá Òkòtó Jésù kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tàná tó gbéṣẹ̀ Ọba Lámídì Adéyẹmí. ọ̀rẹ́ mi tí wọ́n ti mọ̀ ní. tí mo fẹ́ béèrè náà ni pé ń bo lẹ́jọ́ sósí bí mùsùlùmí láláàfin. wọ́n ní mùsùlùmí làwọn náà. àwọn ti di wòlíì báyìí. Ọlọ́run mú wọn kúrò ní lànà ń bọ́ sí lànà míì ni kò sí kí ẹ̀jẹ̀ ó mọ́ sàn kára wọn.
kò síbi tí a jọ sọ sí bí kò sí pé orí Ọlọ́run nínú mi kò síbi tí a ṣe sí ìdí rẹ̀ mo fẹ́ ṣe program mo lọ invite ẹ̀ mo ṣe dọ́dọ̀ ẹ̀ mo fẹ́ ó ní kọ́ máa lọ mo ní kọ́ máa lọ tọ̀ ẹ̀yin ọmọ ẹja lọ o lẹ́nìkan ní ẹni tó dẹ̀ wá yìí èèyàn pàtàkì kan ní l'Ógbómọ̀ṣọ́ o èèyàn pàtàkì wo ẹjẹ́ wá bàbá yẹn sì dé bàbá yẹn tẹ̀ ń wò yẹn ó ti kú ayò ó ní ẹjẹ́ kan wá ná ọ̀ ṣe báyìí ẹ̀yin ni that's all irú yín dùn gbẹ́kẹ̀lé ẹnu àwọn ọmọdé wọn kọ pé àwa ó máa dẹ́ṣẹ̀ èyàn bá máa wojú Ọlọ́run kó dáríjì wá èmi ní ẹnì kìíní mú kí Aláàfin nílò pé kó stop ohun tí ọ̀dà mi ní sọ́jú báwọn lọ. lọ́dún náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Aláàfin wo àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí kó tó bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ó ní mi mọ̀ pé yín ni kí lè fẹ́ kí n wá ṣe mo ní mo fẹ́ ṣe birthday mo dẹ̀ fẹ́ kí àwọn ọba mélòó kan wá síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lídìí wọn wá ó ní mélòó lẹ fẹ́ iye tí mo ní mo fẹ́ ló tẹ̀lé wá ó ní gbogbo wọn náà máa wá ó dẹ̀ wá nígbà tó dé orí pápá ó lẹ́yìn èèyàn ó lóun wá nǹkan míì wá sí Ògbómọ̀ṣọ́ o kí ló pé ó lóun wá ògo wá ó ní adìyẹ ń bẹ lẹ́yìn tóun lè pàjẹ́ tòlótòló ń bẹ kí lóun fẹ́ jẹ láàfin tóun ṣe kíni tóun rí jẹ ṣùgbọ́n mo tẹríba fún ògo àfọ ẹni kìíní yẹn gbé ológo yẹn lòun wá ó ní mọ̀lẹ́ ẹ̀ tàn báyìí sá sọ̀rọ̀ ó nírú àwọn tá à ń fẹ́ lórílẹ̀ Nàìjíríà tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ mọ́ rèé ṣùgbọ́n irọ́ àmọ́ bá wọn jà ní ó sọ níbẹ̀ ìjọ náà gbogbo bó ṣe ń sọ ẹ mọ̀ jẹ́ ntàn yẹn omi ń bọ́ lójú mi ni kí ló fà á tó fi ń bọ́ lójú mi àwọn èèyàn kùnà láti mọ iye orí ọ̀fẹ́ Ọlọ́run sọ́dọ̀ àfin yẹ kó máa sọ pé ògo ló ń wọ́ wá ọ̀sẹ̀ kejì ní sọ̀hún tó kọjá lọ ló pè mí pé ẹ gbọ́ bẹ́ẹ̀ mo ní ebi mo sọ fún yín kẹ́ wá tẹ́ ẹ wá ọ̀sẹ̀ kẹta bẹ́ẹ̀ ni sọ̀hún yẹn ẹsẹ̀ wá tó sì yẹ kó wá ń jọ yẹn so that's it kì í ṣe pa aṣọ síbi kan ṣùgbọ́n bẹ̀rù Ọlọ́run nínú mi ó lè pè mí kí n fẹ́ rí mi tí n bá débẹ̀ ẹ̀ ǹlẹ́ o sálàáfíà ni gbàdúrà fún mi adé gbàdúrà fún adé kó owó tó wá kó fún mi. ní Aláàfin tàná. bẹ́ẹ̀ ni èmi dẹ̀ ń sòótọ́ fún tó bá ṣe tí ọ̀dà máa ní bábá o tún ṣe bábá mo ti sọ fún ọmọ fàdúrà ràn wá lọ́wọ́ máa ní ọ̀dà ẹ bá ṣe mọ́ ìwọ náà lẹ́nu rẹ̀ gbà ló lè sọ bàbá yẹn tẹrí bàṣà Aláàfin gidi ni. Bàbá láyé òde òní yes ma. ọ̀pọ̀lọpọ̀ wòlíì wọ́n ń fi jíjẹ́ wòlíì ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ni kí ni mo fẹ́ fún àpẹẹrẹ tí ẹnìkan bá ṣe ohun tí ò dá lẹ́gbẹ̀ẹ́ wòlíì mi bá ń fi ìpè ń fi ṣépè fún ọ ń fi ọrẹ ń fi wọ́n fi pè tọ́jú wèrè kó sàn mọ́ wọ́n fi pè sọ fún ẹni tí ò tí ì bímọ kó bímọ màá fi pè bá tiẹ̀ jẹ́ ló wọ́pọ̀ láyé ìsìn kí ló fà á bàbá. ebi ló ń pa wọ́n. ló jẹ́ kán máa fi pè bá tèèyàn jẹ́. ìyà ń jẹ wọ́n òṣì ń ta wọ́n wọ́n ti ra ọjà orí burúkú nínú ẹ̀mí. Jésù nítorí àti fi àmì òró yàn mí láti kéde ìtúsílẹ̀ fún àwọn afọ́jú ìtúríran fún àwọn afọ́jú àwọn òtòṣì náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dà tí ohun tá a fi òró yan Jésù fún òun náà kan náà la fi òró yan wá fún ẹ lọ ka ibi yẹn lọ́dà nígbà tó ká wa ìwé yẹn tán ó fòdì ẹ̀ ó filé ọ̀kan náà ọmọ ẹ̀yìn lọ́wọ́ ń tọ́nà ọ̀ràn wà nìyẹn ọ̀dà ẹ jẹ́ ìsọ̀rọ̀ kan fún yín ìdí oyún ọdún mẹ́fà jáde pàṣẹ mi l'Ógbómọ̀ṣọ́ yìí. ìdí oyún ọdún mẹ́fà. bẹ́ẹ̀ni. tí wọ́n dè mọ́ ẹni yẹn nú. bẹ́ẹ̀ni ìyá rẹ̀ wá bá mi pé òun lòún bí nǹkan òun kí n filẹ̀ toró ti ná last card owó lé lórí òun náà ló ń ṣe òun náà ló ń bá káàkiri. gbé kiri. èmi máa sọ fún mi nígbà mi ń ṣe wòlíì tó kìlọ̀ fún bàbá jẹ́wọ́ ló bí ìwọ kọ́ lọ dá
èmi yẹn ṣe wòlíì tí wọ́n gbé àbí wọ́n wá sọ́dọ̀ mi fún ìtúsílẹ̀ tí wọ́n sọ pé táwọn sọ pé ayé ní kán mọ̀ sí ń bọ̀ láyé òun ti wá. Olórí burúkú náà wòlíì tó sọ bẹ́ẹ̀ àrán mi láti dèèyàn Sáàmà. Sanusi ò lè ṣẹ̀mí kí n bínú sí ọ èèwọ̀ mi gbọ́dọ̀ bínú sí ọ ayọ̀ mi ló jẹ́ bó ṣe wà yìí. I don't know you before but I know you for the first time ayọ̀ mi ló jẹ́ báyìí. Nígbà tẹ́ bá já yorùbá kí lọ́mọ ìwà jẹ́ fún mi. Ṣẹ́rí ibikíbi tí wòlíì bá wà àlàáfíà máa jọba ń bẹ̀ wòlíì tó tọ́ ògo ọmọ ìjọba ń bẹ̀ á máa gbilẹ̀. Wòsẹ́m tí mo wọ̀ ní 1977 tọ́lá ti gbà mí là ẹjọ́ ọmọ Wòsẹ́gro náà ń jẹ́ ńgbà náà nígbà tí mo dé Wòsẹ́m ló di Wòsẹ́m àwòsẹ́gro ló di Wòsẹ́m World Soul Winning Evangelical Group ní Wòsẹ́gro nígbà tí mo jókòó ń bẹ̀ tán ló di Wòsẹ́m World Soul Winning Evangelical Ministry wọ́n ní ìgboro tí n bá tó wà rí bẹ́ẹ̀ ìlú wo mo gbọ́dọ̀ dé tí ò gbọ́dọ̀ gbòòrò ìlú òkú sọ báyìí bí mo ṣe bẹ̀rẹ̀ ìjọ sẹ́yìn gbọ́ mi ọdún tí mo bẹ̀rẹ̀ ìjọ tafẹ́ ìsọjí mo lẹ́yìn èèyàn Olúwa ní kí n mọ̀ bọ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ̀jẹ̀ tó wá mi jẹ́rìí o ó lóun ó sọ ìlú Ògbómọ̀ṣọ́ di state capital torí mo fẹ́ lọ Èkó ó ní kí n mọ̀ lọ Èkó mo fẹ́ lọ Ìbàdàn ó ní mọ̀ lọ Ìbàdàn ó ní ṣùgbọ́n ibi tó ní kí n lọ ó ní ó di state capital mo ní kó jẹ́ ìdó Òṣogbo Olúwa nínú àbí ẹ̀gẹ́ tì mí àlàáfíà ló gbọ́dọ̀ máa jọba nílùú ibi ò gbọ́dọ̀ jọba ń bẹ̀ ẹ bá ń gbàdúrà mi àárọ̀ ń gbà mí ẹ rí i pé mò ń gbàdúrà fáwọn èèyàn ni wòlíì tó wá sọ pé ṣé wọ́n lọ sẹ̀mí wọ́n fi kọ́ fún ọ ni màá lọ rí ibi tó fi òun wo èṣù ló ránṣẹ́ ẹ sọ fún wọn pé èṣù ló ránṣẹ́ èṣù náà ń jíṣẹ́ fún àlàáfíà ni wòlíì wà fún wòlíì ní alóore ìkọ̀kọ̀ alóore ìbábá òun ni alóore gbangba láàrin Ọlọ́run àti ìlú láàrin Ọlọ́run àti ènìyàn láàrin Ọlọ́run àti orílẹ̀-èdè nísìnyí mo gba kíní kan gbọ́ mi ò rí ìjọ tó ń gbàdúrà fún orílẹ̀-èdè tó mi. lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni mà àṣà mi ò tí ì rí ìdílé àkókò tèmi ni mo wà yìí ibi ò gbọdọ̀ bá orílẹ̀-èdè yìí gbogbo àwọn tó bá gbé kìkìsẹ́ ibi wọ́n fi ẹ̀mí ara wọn di ìlú Ògbómọ̀ṣọ́ ni mo wà yìí ẹjọ́ ibi ògbómọ̀ṣọ́ ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹnikẹ́ni tó bá yìí dé ibi sí Ògbómọ̀ṣọ́ yóò mọ tinú ẹ̀sìn wọnú ẹ̀sìn kò ní tinú ògo dénú ògo nànànànà Ọlọ́run ló ní mọ̀ bọ̀ ń bẹ̀ òun ló ní wá jókòó ń bẹ̀ wọ́n wá jókòó bẹ̀ kí bí ó ṣẹlẹ̀ àbí kí ní Sanusi ọ̀sẹ̀ mi ṣé wọ́n máa fojú ẹja èmi ló ní máa fojú ẹja Ọlọ́run ó fojú mi ráre kì í ṣe pé wọ́n sì mo ti mọ̀ ẹ́ ti di àgùntàn lọ́dọ̀ mi nǹkan ò gbọ́dọ̀ ṣe yín ó tọ́ mo sọ fún yín kí wọ́n lẹ́nìkan sẹ́mi tẹ́nìkan bá ti sẹ́mi 200 ènìyàn ó sẹ́mi náà 200 ènìyàn sẹ́mi kí ló tún kú wọn lé láàrin èèyàn. ìran state capital tẹ́lẹ̀ rí f'Ògbómọ̀ṣọ́ ṣé ó sì ń bẹ́ńlẹ̀ àbó ti. kò sí ní tó yí padà nígbà tí mo bẹ̀rẹ̀ ìjọ 1989 ni mo bẹ̀rẹ̀ ìjọ mo sọ ẹ̀yin èèyàn o Olúwa ní kí n mọ bọ̀ ọ́n lẹ́yìn pé ó máa sọ di state capital ìran kan tó bá ti wà kò sí ti yí padà. tó jẹ́ kí n máa béèrè ìbéèrè yìí tó jẹ́ kí n ṣàtẹnumọ́ ẹ̀ ni pé ọ̀rọ̀ ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun wọ́n ń jẹ́ lọ́wọ́ báyìí nílé aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí. ok tá a sì ń gbọ́ ni pé Ìbàdàn ń lọ. Ìbàdàn ó dá dúró Ògbómọ̀ṣọ́ ó di Ọ̀yọ́ state capital. Ọ̀yọ́ ọjọ́ new capital. náà ló jẹ́ kí n mọ̀ pé kẹ́ ẹ bá fìdí ẹ̀ múlẹ̀ ṣe Ògbómọ̀ṣọ́ ni ó di capital. Ògbómọ̀ṣọ́ ni ó di capital sẹ mo ti ẹ̀ ń dógó wà ní ìlú mọ̀ wá mo ń sọ kí náà fáwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá nílẹ̀ síbikíbi ẹ tọ́jú ẹ̀ torí ìlú ó jápọ̀ tẹ́ ẹ̀ ní mọ ìlú kankan mọ́ ẹnìkan Ọlọ́run pèsè nǹkan fún mi láìpẹ́ ní Ìrẹsà mo ní Ìrẹsà ọ̀pá ẹ̀mọ́ máa lágbára tó bá yá o tí wọ́n lé àwọn èèyàn kan dànù pé ẹ̀kúrò afẹ́ lò tíjọba ó gbà ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ governor of Ọ̀yọ́ state new Ọ̀yọ́ state not with Ìbàdàn o Ògbómọ̀ṣọ́ ni ó mọ jókòó sí ẹ̀kọ́ lẹ̀. bàbá bí a ṣe ń tẹ̀síwájú. àwọn mi gan náà wọ́n máa ń sepò mẹ́. iṣẹ́ mi tẹ́ gbé lọ́wọ́. Yes sir. tó jẹ́ onítan méjì yìí. Yes. torin àti tìjọ. ǹjẹ́ a rí nínú ẹ̀jẹ̀ yín bí ọmọ bíbí bí àbúrò tí ń ṣe kankan bẹ̀. àbúrò mi ń kọrin
Níyì Àfọlábí ń kọrin. Àkọ́bí mi òun ló di jíò láti fi ọdún 3 báyìí. Nínú ìjọ yín. Òun ni jíò, òun ló jókòó yìí. Èmi ti sí báyìí. Ni general overseer. Bẹ́ẹ̀ ni sà. Àwọn àbúrò wọn tí dẹ̀ ń kọrin àwọn ní lọ. Àwọn tọ́lọ́run sì tún pè tí a sì ní ẹ sáà máa kàwé lọ. Èmi ni mo fi jìyẹn máa kàwé yín ẹ parí ìwé. Èmi ò kàwé. Mo kàwé kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ primary six mo ti jáde. Èmi mo sì tọ́ra àmì primary six. Ẹ kà á pọ̀ o. Mo kàwé o. Mo kàwé débi pé Sanusi gan sọ pé Kò rọrùn kéèyàn tó ka 6 náà látòrí ení dórí 6. mo win scholarship nígbà tí mo parí school. Bàbá mi ní kò ṣàyè gbà tó bá yà lẹ́ẹ̀dì lẹ́mọ̀ sọ fẹ́rẹ̀ fẹ́tẹ̀. Mo ní kí ni jẹ́ fẹ́rẹ̀ fẹ́tẹ̀ lẹ́mọ̀ sọ̀dẹ̀ tó wọ́n gbọ́. Now àwọn ọmọ mi tó graduate ògbóni fọlá lókè ọ̀run. Ọmọ mi first daughter mi lecturer in LAUTECH. Àánú ni mo rí gbà. So owó ti rí nìyẹn. Bàbá, ìwé òwe orí 29 ẹsẹ̀ 18 ó ní níbi tí ìran wòlíì kò sí ènìyàn á yapa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìbùkún ni fún ẹni tí ó pa òfin mọ́. Ǹjẹ́ àwa onígbàgbọ́ lóde òní ǹjẹ́ à ń pa òfin mọ́ bí? Oríṣiríṣi àwọn nǹkan bíi àdábọwọ́ tá a rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe wípé ó wá ń jáde láti ẹ̀ wá sọ irọ́ tá a bá lẹ́nu wòlíì mi àbí pásítọ̀ mi a lè bá lẹ́nu ẹni tó ṣe wípé akúkú mọ̀ ní ọmọ tayé gan. Kí ló ń fà á? Ṣé ẹ rí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín. Ọlọ́run ló dùn ó sìn jù. Ọlọ́run ló ìṣòro ó sìn jù. If you cannot endure with God, God may not move you an inch. Àwọn tó bá dẹ̀ lè endure tó lè farada tó lè nítẹ́lọ́rùn pẹ̀lú Ọlọ́run ó túmọ̀ sí pé wàá wárọ̀ kọ̀sàdá. Gẹ́tì mi bàbá. Tó bá Ọlọ́run pé ọ fẹ́ sìn wàá ṣetán láti ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. Nísìnyí mo yẹ káàtì mo ń lò náà mo ń lo káà méjì péré mo sì ń àwọn èèyàn sì ń lo bàbá òkò tó kí ló dé tẹ̀yìn lárúkà mo ní ìwọ̀n òṣùwọ̀n lówó ẹ̀ mi ò sì lè gbà lọ́wọ́ ìjọ mi mo bí tọ́ ìjọ náà kó lè mo bí tán mọ kí a máa di ẹrù lé wọn lórí no àìnítẹ́lọ́rùn ló kó bá wọn wà ẹ pé Yorùbá kan lẹ́ẹ̀kan ẹ ní àdábọwọ́ ló pọ̀ jù. Ọ̀dà nísìnyí ẹjẹ sọ̀rọ̀ kan sí yín mi lè ṣe kí n mọ́ dayàn lóhùn nígbà 3 lọ́sẹ̀ láti Èkó láti Ìbàdàn every Monday every Wednesday every Friday ni mo ń dá àwọn ènìyàn lóhùn. Kò sẹ́ni tó ti bí kíbi wá tí mo dá lóhùn tí mo ní mo wá rí. Ìjọ tó lọ́run ti pè mí and this is my 49 years experience in the work. Bóyá ẹ̀gbọ́n Yorùbá yẹn mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ èèyàn rí n bá náà ní lọ sínú àwẹ̀ àtàdúrà inú chọ́ọ̀chì mi láti gbàdúrà tẹ́ ti gbà àwẹ̀ ọba ti gbà tán ẹ lọ fara fún àbá àdúrà ẹ ti gbà o lọmọ yín lọ́nà lógun máa retí èsì o mi ní sọ pé bọ́ọ̀ sọ dẹ̀ ti gbà tán ebúrẹ́ táwọn kan sọ́ọ̀sì lọ èmi kọ́ ìní béèrè nǹkan kan mi ní gbà nǹkan lọ́wọ́ èèyàn àwọn èèyàn sọ bóòdù mo ṣe ń jẹun ẹ̀yin náà kan yẹ kẹ́ béèrè pé bóòdù mo ṣe ń jẹun. Torí wòlíì Sámúẹ́lì ganu bíbélì nígbà àgùntàn bàbá Sọ́ọ̀lù sọnù tí wọ́n fẹ́ lọ wádìí ó ní àmú nǹkan kan lọ bó láṣẹ dọ́dọ̀ wòlíì pẹ̀lú ọwọ́ òfo. Ibẹ̀ ni mò ń lọ yìí wọ́n á lè dá 20 ènìyàn lóhùn kó jẹ́ méjì pé ní ọmọ méjì yẹn lè sọ pé dádì ẹ gba 10,000 òun dágbé ẹ gba 5,000 ó tẹ́ mi lọ́rùn. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan tó bá ti fún mi kí ni mo máa ń wí màá ní jẹ́jẹ́ mi mo jókòó tó fún mi béèrè o torí èèyàn nìyí títí di bá a ṣe ìwòsàn ṣe nìyẹn Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ ibi ọ̀pá mi ẹlẹgbẹ́ mi tí ó withstand mi nínú iṣẹ́ ìrànṣẹ́ ó gbọ́dọ̀ mójú ara ẹ̀ àwọn ọmọ lọ ìsọjí ní ìdókòó láìpẹ́ yìí ní oṣù tó kọjá lọ́hùn mo sì torí mo ìsọjí mẹ́rin bí ọdún 6-7 tí ìyanu ṣẹlẹ̀ bíi wọ́n náà tó fẹ́ rí mi àwa débẹ̀ mo lẹ́yìn èèyàn mọ́ orin tẹ́
orí kan so lẹ́ẹ̀kọ́ iṣẹ́ àánú máa ṣe é sìn olúwa ìwọ ni ó yẹ láti gbá ẹ wá ti kọ́ nígbà mẹ́ta ó ti tó o bó ṣe kọ́ tó mo ní ẹ̀yin lọ́nà ogun iṣẹ́ àwọn ti ṣe pásítọ̀ kan dìde ó dé ó ní nǹkan ti jáde lára wọn ó ní stone kidney stone ó ti ready 5 million láti lọ fi operation rẹ̀ ibẹ̀ ló ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ obìnrin kan kò gbọ́ràn kò lè sọ̀rọ̀ ó yá dìdìrìn fún 50 years ó sàn lẹ́sẹ̀kẹsẹ̀ sá níbẹ̀ náà nídìí ìrókò olójẹ́ kí n la tẹ bá dẹ̀ róbìnrin white rẹ ti di kọ́lọ̀ aṣọ yìí ó ti di brown ó ti rí rí chocolate ẹyin tó jọ ajáde school tó jọ bẹ̀rẹ̀ school ní kékeré àbí mẹ́ta ló jáde pé àwọn fẹ́ jẹ́rìí sí náà ń jẹ́rìí sí mo ní Olúwa ṣeun mo dẹ̀ bọ́lẹ̀ lórí stage mọ́ ń lọ àwọn yẹn ní àwọn pásọ̀ dàdí ẹ̀ nígbà kankan àwọn pásọ̀ mi ní bàbá wa lọ sọ pa rẹ̀ èmi kọ́ mi lọ sọjí kí n mú 300,000 wálé rí but mo lè ná 2 million mo lè ná 3 million nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn ìjọ tọ́lọ́run kó lé mi lọ́wọ́ ṣùgbọ́n tí bá ṣe à ń bọ̀ dádì àti rèpo tán o dádì òun mọ̀ kó àníkílókù ara fúrùtù kan fún yín bó dẹ̀ tí lówó owó tá a ná kó tá a fi rèpo tó kù nìyẹn mọ̀ irú ẹ̀kọ́ ọjọ́ mi jáde ẹ lọ bí àwọn èèyàn mi so tí mi ń jẹ́ ń tèmi nìyẹn ó tẹ̀ tẹ́ mi lọ́rùn ohun tí mò ń dù ṣẹ́ ń gbọ́. kojú ẹ̀mí mọ́ fọ́ kí tí ẹ̀ mọ́ di kí mọ́ dẹni tí sí àná òsè nípasẹ̀ mọ́ kọ́mọ rí bá kọ́mọ Ọlọ́run bá nù mí tí mo wà fúta nìyẹn kí n máa rí àwọn ènìyàn gbàlà tani kú fẹ́ pa ẹnìkan fẹ́ kú wọ́n ti parí ẹ̀rọ tí wọ́n ti fẹ́ pa àbí ọ̀kan níyàwó àwọn ọmọ mi ni dádì báyọ̀ mo ní ikú kí ni mo gbà lọ́wọ́ ẹ̀ oró aṣọ ọmọ mo ní bá mú ìró díẹ̀ dádì ó wọ skẹ́ẹ̀tì mo ní ìbọn wọ táìtì bá mú ìró díẹ̀ mo sì gbà mo sì lọ mọ́ra mo ní lórúkọ Ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí mọ́ mo lọ ikú tó fẹ́ pa ọmọ ra mo sì gbà òkú dànù lọ́mọ sírí ẹ̀ bó tẹ̀ jẹ́ bójọ́ kẹta àbí kankan fúnra ẹ̀ ó ti wá bísú ni àti gbogbo ẹ̀ dádì mi ẹ ṣe kí láǹfààní ìpè mi tí nǹkan bá ṣe ọ́ sàdọ̀tì ìbéèrè mo ń bi ọ léèrè kí n sì pé close mọ́ mi tó bẹ́ẹ̀ but mo ti rí ọrí nù. kó tó di pé a mọ̀ palẹ̀ ara mọ́ lórí ètò bàbá ọkàn wa ó sì balẹ̀ ní pẹ̀sẹ̀ pẹ̀lú àwọn àlàyé tí ẹ ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó dàbí ìbéèrè tí a rí dáhùn sí kódà bẹ́ẹ̀ ṣe fi ara balẹ̀ ṣàlàyé fún wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó hàn pé ilé ilẹ̀ wà lóòótọ́ ká tó dìde ìmọ̀ràn ìkìlọ̀ fún gbogbo àwọn èèyàn tó ń wò wá káàkiri àgbáńlá ayé àti pàápàá jùlọ àwọn ọmọ Ọlọ́run. ẹ ṣe mo fẹ́ kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá kàn mọ ẹni tó pè wọ́n kàn sì tẹ̀lé ìpè yẹn ṣùgbọ́n apá tó pọ̀ jù lónìí wọn ò ní ìpè wọn ò rí iṣẹ́ ṣe náà fi gbaṣẹ́ ìránṣẹ́ ṣe ń pọ̀ kan nìyẹn. àìrí kan ṣe kan ló tì wọ́n débẹ̀. so ọ̀nà tó gbọ́ wọn lè gbà ṣe ìránṣẹ́ Ọlọ́run kan súnmọ́ mi láìpẹ́ kò tí pọ̀dún méjì bàbá mi yóò sẹ́ni owó sí mi tó àti bàbá mi ká béèrè ìbéèrè máa dá lóhùn mi ò rírú eléyìí rí ibi láti fi 20 years òun mọ̀ pé nǹkan bí eléyìí lòún sọ nù. bó díjọ́ kan wá bá mi bàbá ní ṣé báyìí ṣe ń ṣiṣẹ́ yìí náà rè tẹ́ fi débi tẹ́ dé yìí mo ní bẹ́ẹ̀ ni ṣe ànírówó owó mo ní lọ. o ní ìdí ìtẹ́lọ́rùn láti fi ṣe Ọlọ́run ohun tó bí ọlá wà nínú ẹ̀ ohun tí ó sọ di ńlá wà nínú rẹ̀ ohun tí ó sọ lórí rí wà nínú rẹ̀ tó o bá mú nǹkan tí ó là ọ jáde fún àwọn tí a fi rán ọ sí wàá kú sínú òṣì Ọlọ́run gbọ́ kó dọ̀dọ̀ mi mọ́. láti gbà wọn. sámọ̀ràn burúkú mọ́ fún ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìránṣẹ́ rí ẹ̀yìn mi ọ̀pọ̀lọpọ̀ lápè lóòótọ́
abẹ́gẹ́tì mi tí ẹ̀rù ogun tí irú wa ń rí tó ń bá tí ò fi lè súnmọ́ òkè kò lè súnmọ́ àwọn ẹni ìpè mọ́ tí ó wí pé kó máa ń faradà ẹ̀wọ̀n ìkìlọ̀ tó ṣe kókó mbẹ̀ kí gbogbo ìjọ Ọlọ́run kan ṣọ́ra kán mọ́ ti inú ìjọ wọnú ọ̀run àpáàdì mi sọ pé ìjọ kọ́ wà tí ọ̀dà ṣùgbọ́n ìwọ tó gba Kristi tó mọ òótọ́ tó àánú ìrírí tó dẹ̀ wo pásítọ̀ ẹ̀ bó ṣe ń ṣe tó bá nira fún ọ láti ò lè kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ọ tó wá ń bàjẹ́ sí lọ. tó ń fọwọ́ kún iṣẹ́ ibi tó ń ṣe. Bàbá kan ti kú báyìí bàbá sọ Òjó Èké Òjó báyìí dọ́dọ̀ mi ó gba Kristi ó dẹ̀ fún mi ní ó ní ọ̀rọ̀ kò tó bẹ́ẹ̀ sì ni kéèyàn mú nǹkan mi mọ́ Kristi ó lágbára o torí kò sọmọ ìjọ mi tó gbọ́dọ̀ mú nǹkan dúdú mọ́ Kristi ìkìlọ̀ àkọ́kọ́ nù ẹni bá dọ́mọ ìjọ yàrá yóò kọ́kọ́ gbóògùn dúdú dànù yóò sinmi lé àdúrà torí tó bá sinmi lé àdúrà mi ò lè gbà lórí ẹ̀ yes tó bá dẹ̀ sinmi lé àdúrà tó bá sinmi lé oògùn orúkọ oògùn ni ó lè létí sílẹ̀ kò fún títà bàjẹ́ bá ń kọjá lọ tó bá lóògùn nílé sílẹ̀ àmọ́ ìpè ara wọn ni ó lè ta ọ lọ́fà ó dà tí wọ́n gí fún wọn nìyẹn wọ́n dẹ̀ fọ́lù rẹ̀ báyìí wá ní ìjọba báyìí lòun lọ ṣùgbọ́n rẹ́fẹ̀rẹ̀ ló pé wọn pé kó mú rìn òun ló tún wá mú rẹ́fẹ̀rẹ̀ rìn lọ síbi oògùn òun ló bá rẹ́fẹ̀rẹ̀ fi àáké síngbẹ́rẹ́ sórí ara rẹ̀ abẹ́gẹ́tì mi káwọn ìjọ gan mọ tán gbà fúnra wọn ó wá jọ ìyanu àyò ti dàgbà báyìí ó ti kú o bàbá yẹn o ṣùgbọ́n inú Kristi ló kú sí kíjọ ọmọ ibi tán lọ ṣé ẹni tí mo tẹ̀lé yìí ṣèjọba ọ̀run ló ń lọ ṣé ojúlówó ọmọ Ọlọ́run ni káwọn báàkì àwọn ikọ̀ sí tí ọ̀dà tó bá ti bẹ̀rù wọn tó lè sọ fún wọn pé ntẹ́ ń ṣe yìí ntẹ́ ṣe ẹja ní sùúrù kí kọ́ mọ́ bu ẹgbẹ́ pásítọ̀ lè pèrè ayé no ẹni tó ń kó ilẹ̀ ìjọba ọ̀run èṣù náà òun lè sún dojú ìjà kọjú òun lè sún dojú ìjà kọjú àwa lè sún dojú ìjà kọjú ṣùgbọ́n lágbára Ọlọ́run mi ní bọ́ sọ́wọ́ rẹ kò lè rí mi mú o ẹ̀yin náà mọ̀rọ̀ mi ní gbogbo ìgbà ìyẹn bẹ́ẹ̀ the last but not the least no matter ìwàásù tó wù kó mọ̀ ṣàì gbọ́ láyé máa wàásù síra rẹ̀ because ẹnikẹ́ni kò ní fẹ́ ràn ọ́ lọ kò ní fẹ́ tọ́ ọ tán tó bá rí pé òun fẹ́ tọ́ ọ jù síbi tó ti máa dá fún ọ jù lọ yóò padà lójú ọ̀nà ìwọ ni kó máa wàásù fúnra rẹ̀ máa kọ́ra rẹ̀ lẹ́kọ̀ọ́ máa bára rẹ̀ wí ẹ̀yin ìjọ ẹ̀ mọ́ bára yín wí o tó bá ti ń gbówó fún pásítọ̀ tó bá yẹ kó bọ́ wí kò ní bọ́ wí ọba tẹ̀lé aṣọ fún lọ́dọọdún àwọn ń bọ̀ wí kò ní bọ̀ wí mọ́ àtẹ̀lé pé òun ṣe dáadáa fún ṣùgbọ́n bára rẹ̀ wí pásítọ̀ ìwọ náà bára ẹ̀ wí ọba ti rí pásítọ̀ tó ju ọ lọ tó ń ṣe tí ọ̀dà mọ́ imitate ẹ̀ bára rẹ̀ wí o ẹja bára wa wí kẹlọ́n bàbá wí. ẹ ṣeun bàbá ká bára wa wí kọ́lọ́hún má bàa bá wa wí kí ó tó di wípé a ó mú ohun gbogbo sinmi fún ìgbà yìí ná mo fẹ́ kẹ́ ẹ bá wa fi orin kẹ́ ẹ bá wa fi gbé iléeṣẹ́ Drive TV lárugẹ. Ọlọ́run ni awakọ̀ ilé iṣẹ́ àwa Ọlọ́run ni awakọ̀ ilé iṣẹ́ àwa Ọlọ́run ni awakọ̀ ilé iṣẹ́ àwa kò ní forí sọ́gi kò ní forí sọ́gi agbára Ọlọ́run yóò di lè ṣẹ̀wá mú fógo ayérayé títí ayérayé. Thank you. God bless you, sir. ẹ ṣeun. Drive TV ó di ògo ayérayé títí ayérayé. Ọlọ́run láwàkọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Drive TV podcast section tí atáàgì ní ohun ojúrí ní a fẹ́ fún yín ní ohun ojúbà
tí ò gbọ́dọ̀ bọ́ yìí tí a sì fẹ́ kẹ́ ẹ máa bá wa ṣe àmúlò àwọn nǹkan tí a kó sí inú rẹ̀. A sì gbàdúrà pé bó ṣe ń kàn yín lọ́wọ́ ohun kékeré náà ni o yóò di ní ńlá. A fi ṣe bí àmì ìfẹ́ fún yín gẹ́gẹ́ bí bàbá tá a dẹ̀ pè yín tí ẹ jẹ́ wa tẹ́ sì fi àwọn ìrírí àti ìlàkọjá yín pamọ́ láti fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti àgbàlagbà míì kan torí pé àgbà ò kọ́gbọ́n. A gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ yín ó máa tẹ̀síwájú. Àmín. Ẹ ní dẹni àná. Àmín. Ẹ ní dẹni ilẹ̀. Àmín. Ẹ ní wọ àkísà kan èèyàn aṣọ. Àmín. Àmín. Àtẹ̀yìn náà. Àmín. Ẹ ṣé o. Dúpẹ́ o. Kò ní pẹ́ kò ní jìnnà tátù máa mú àlejò pàtàkì wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín láti iléeṣẹ́ Drive TV ohun ojú rí Drive TV podcast. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ ẹni àmì ẹni tó wàyàmì ẹni tó pàtàkì la tó mú bọ̀ láìpẹ́ láì jìnnà ní tòní ọjọ́ tàná ìsápá kanra gógó Bọ́lájí Sànúsí ló kọ tèmi yòókù dìgbà kan náà Apostle Dr. Johnson Ọláyínká Àfọlábí bàbá òkòtò Jésù ẹ ṣé adúpẹ́ àmọ́ lóore Ọlọ́run dẹ̀ jẹ́ kí ẹ pẹ́ fún wa. Àmín. Over to you Ìyálóde. Ẹ ṣé ẹ kú ìjókòó látàárọ̀ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àlejò pàtàkì tó bá tún wù yín lọ́kàn tí ẹ fẹ́ ká tún gbé wá sójú ìwòran yín ẹ ṣe máa bá wa lọ sí comment section kẹ́ ẹ kọ síbẹ̀ irú ìbéèrè tẹ́ fẹ́ ká bi wọ́n ẹ kọ síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun lá sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Bí ẹ sì ṣe ń wò kẹ́ ẹ máa bá wa pín káàkiri ẹ share ẹ like ẹ comment ẹ subscribe sí Drive TV YouTube channel yóò sì dára fún yín. Orúkọ mi ò yí padà olóyè àgbà nílé Àjáàwá ọmọọbabìnrin Olúwatósìn Àjàdí lèmi ń jẹ́ Ìyálóde Àjáàwá. Thank you, God bless you. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.